الذي رفع أهل العلم درجات. الله أكبر. والصلاة والسلام على رسول الله ونبي الله صلى الله عليه وسلم سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابته أجمعين، ورضى الله عن آله وأصحابه أجمعين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. kábíyèsí rẹ̀ Ọlọ́run. Allahu akbar. títóbi rẹ̀ Ọlọ́run. Allahu akbar. gbígbàngbà rẹ̀ Ọlọ́run. Allahu akbar. kíkàǹkà rẹ̀ Ọlọ́run. Allahu akbar. kò sí irú rẹ̀ Ọlọ́run. Allahu akbar. ọ̀ láfiwé Ọlọ́run. Allahu akbar. ọ̀ láfijọ́ Ọlọ́run. Allahu akbar. ó ní olùrànlọ́wọ́ Ọlọ́run. Allahu akbar. ṣé tiẹ̀ tán kí n ṣe tèmi, kò sí fún wọn Ọlọ́run. Allahu akbar kabira. bá a ṣe àlékún kẹrẹ, àlékún gẹrẹ, àlékún bùkún rẹ, àlékún àlàáfíà rẹ fún ànábì rẹ, òjíṣẹ́ rẹ adá Muhammad. Sallallahu alayhi wa sallam. báyọ̀ sí àwọn ará ilé rẹ̀, báyọ̀ sí àwọn sábà rẹ̀. ridwanullahi ta'ala alayhim ajma'in. Ọlọ́run, àwọn tí wọ́n ní ààyè yìí tí wọ́n dálẹ̀, àwọn ni mo gbọ́dọ̀ ṣe àdúrà fún. ọbẹ̀ rẹ̀ bàbá wa ìmáàmù Nuhu, rahimahullah. bàbá wa ìmáàmù Aminullah, rahimahullah. bàbá wa ìmáàmù Abdulkadir, rahimahullah. bàbá wa ìmáàmù Alim, rahimahullah. bàbá ìmáàmù Tijani Alabi, rahimahullah. bàbá ìmáàmù Kuranga Yunusa, rahimahullah. bàbá wa ìmáàmù Zakariya Muhammadu Thani, rahimahullah. bàbá wa ìmáàmù Said ibn Imam Abdulkadir, rahimahullah. bàbá wa ìmáàmù Abdulhamid Bukhari Shekori, rahimahullah. bàbá wa ìmáàmù Dhul-Qarnayn ẹlẹ́sìmẹ́ẹ̀dínlógún, rahimahullah. bàbá wa ìmáàmù Idris Atiq ẹja lónìí bú wọn láàrógún, rahimahullahu rahmatan agbogbo wasi'a. àwọn àfáàgbà wọn, agbogbo àwọn ajánẹ́sì wọn rahimahumullahu tí wọ́n ti jami'an. lọ, ààyè tí wọ́n làwọn wáyé. Allahu akbar. báwa kẹ́ wọn Allahu Rabbi, ọba Olúwa tí ń kẹrù. báwa kẹwàá Allahu Rabbi, ọba Olúwa tí ń kẹrù. ẹ bá ń wí dáadáa torí pé ẹ jẹ́ ń padà sí kí n pákéjì ẹ̀. dákun báwa kẹ́ wọn. àmín. ṣàforíjì fún wa. àmín. dákun báwa kẹ́ wọn. àmín. ṣàforíjì fún wa. àmín. àwọn tó ṣẹ̀ wá sílẹ̀ Ọlọ́run, dákun báwa kẹ́ wọn. àmín. dákun báwa kẹ́ wọn. àmín. ṣàforíjì fún wa. àmín. dákun báwa kẹ́ wọn. àmín. ṣàforíjì fún wa. àmín. àwọn tá a ṣẹ̀ wá sílẹ̀ Ọlọ́run, dákun báwa kẹ́ wọn. iná zanda okulu wàllá. bismillahir rahmanir rahim. àmín. gbogbo àwọn tìmí tí wọ́n gba àwọn bàbá wa láàyè tí a fi rí sí Ọlọ́run jẹ́ lórí ilẹ̀ Ẹdẹ àtàgbègbè rẹ̀, Ọlọ́run bá a tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. àmín. bá a tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. àmín. bàbá wa tìmí tí lẹ́dẹ̀ tèní, His Royal Majesty Alhaj Dr. Muniruddin Adesola Muhammad Al-Awwal, Ọlọ́run bá wọn wà lórí ìrìn àjò báyìí, ààyè tí wọ́n wà Ọlọ́run bá sọ wọn ló bá sọ wọn bọ̀. àmín. Ọlọ́run má jèlé ó dàrú wọn tó dé. àmín. gbogbo àwọn tí wọ́n dilé náà Ọlọ́run má jẹ́ ó dàrú mọ́ wọn lọ́wọ́. àmín. Ọlọ́run bá síjú àánú rẹ̀ wọ̀. àmín. ọlá títóbi wa Ọlọ́run, àmín. ọlá àánú rẹ̀, ọlá agbára rẹ̀. àmín. La hawla wala quwwata. illa billahil aliyyil azim. wàyí o, a gba àwọn àlejò ńláńlá lẹ́dẹ̀ lẹ́nìí. Allahu akbar. lápèjúwe bàbá wa ìmáàmù Ọ̀yọ́ Aláàfin, hafidhahullahu wa ra'ah. látìgbà tí wọ́n ti wé láwàní Allahu akbar. wọn ò jáde. Allahu akbar. ìlú Ẹdẹ ni wọ́n kọ́kọ́ tẹ̀ lónìí. Allahu akbar kabira. bàbá wa ẹ káàbọ̀, káwọ bàbá. akíyí na ṣé bàbá ìmáàmù ẹ bàbá wa ìmáàmù Ọ̀yọ́
wọ́n ní káwọn èèyàn rí yín. Allahu akbar. Allahu akbar. barista ni wọ́n bẹ̀rẹ̀ ṣe wò wọ́n o. Allahu akbar. ojú tẹ́ fi máa wo àwa imam ojú gbẹ̀wùdání kódà kan mọ̀ ọ̀lẹ́ntẹ̀lá àfa. ọ̀lẹ́ntẹ̀lá ìjọ nu o ìjọ ọ̀run kìí ṣe sí mọ́ lónìí o tọ́ba fẹ́ dá wa mọ̀ agbọ́lá yìí kọ́ tẹ̀lé àná kó tó sọ wípé ó ti yàtọ̀ bàbá ìmáàmù Ọ̀yọ́ Allahu hayatahu. halan wa sahlan wa mahaba bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ PhD holder ni wọ́n Hafidhahullah wa ra'ah. ṣe lẹ́fì wá wé àwọn ìmáàmù ìdádí sanawi Allahu akbar. Ọ̀yọ́ náà barista PhD náà ni ìmáàmù Ọ̀yọ́ náà Allahu akbar. bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ PhD holder làwọn náà atawẹ́wẹ́ lélẹ́yìn atawẹ́wẹ́ tí í tàyàn lójú Allahu akbar. ẹ má bínú mò ń wojú yín ẹ jẹ́ kí bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ káàbọ̀ o ẹ ṣé o atawẹ́wẹ́ yín ẹ má jẹ́ ọ̀tá wa lẹ́dẹ̀ o Àmín. ẹ dákun ọba tí ń gbé ń lékè tí ń gbé ń borí yóò túbọ̀ máa gbé ń borí ẹ sàmì ká ẹ gbé mi wàyí o wọn á padà sórí àfáà wa mudarris al-awwal Allahu akbar. fi markaz ta'limi al-arabi ta'limi al-islami àbí ẹ máa kọrẹ́ẹ̀tì mi. Afakumullah. أيا مشهود يا أسوتي عليك السلام يا قدوتي بما نلت من شيخنا صفوتي كذلك آدم ذو عروتي بارك الله فيك. Afakumullah. Sheikh Adam ni wọ́n jókòó yìí. ìtọ́sẹ̀lẹ̀ mufti apẹ̀kẹ̀túwí o gbogbo ẹ̀ tọ́ba tá a bá ti gbọ́ pé a sọ pé mudarrisul awwal fi markaz ta'limi Arabi al-Islami. ó ti mẹ́ta ń wí. àwọn ọmọ gan mọ̀ ní bá ti ní mùdá àìfẹ́ mi sẹ́yìn méjì bàbá náà ni ọlọ́jẹ́ mi yóò gùn. ẹ tó wá kọ́ tiẹ̀ ẹ sọ mudarris ẹ tó sọ di muda. Afakumullah. bàbá ẹ káàbọ̀ o Halaltum ẹ ṣe ahlan pọ̀ wa ji'tum sahla. àdéhùn Ọlọ́run ní í ṣe lórí yín Allahu akbar. nígbà tó ní laqad khalaqnal insana fi ahsani taqwim Allahu akbar. kọ̀dà kẹ́mbẹ̀ ó ní thumma radadnahu asfala safilin ọwọ́ àyànjú ẹ̀ ilal ladhina amanu wa amilu salihat. Allahu akbar. imani ló jẹ́ rí báyìí iṣẹ́ rere iṣẹ́ dáadáa ló jẹ́ rí báyìí àpadà sí burúkú ní tọ́sí. Àmín. Ọlọ́run wọlé àwọn àlejò ńláńlá tá a gbà yìí gbogbo ẹ̀yin tí ẹ gba àwọ́ọ̀dì lẹ́nìí Ọlọ́run ní ẹ̀jẹ̀ oníjẹ́kẹ́ ẹgbà lékú lọ́wọ́ Amina. oníjẹ́kẹ́ ẹgbà lárùn lọ́wọ́ Amina. ọ̀rọ̀ yín títí dájọ́ mọ̀ dá sí. Amina. ẹ wá rí bàbá wa ọmọ wálé Allahu akbar. nígbà tí ustaz Nurudeen tẹ́ ń pè wọ́n àbí ustaz àbí imam abrazak ni ìfẹ́ wọn pè ní alhaji nǹkan kan Malam Yusuf. Allahu akbar. ó tún kun kankan. Yusuf. Adépọ̀jù. Adépọ̀jù. kó tó kan ọ̀gá ó tún kun kiri kan. Ọlátúndé. ẹ wàá pè ní Malam Yusuf. Ọlátúndé. Ọmọwálé Acadip. kí wọ́n lè mọ ibi tá à ń sọ ọmọlé ọdún ayélẹ́dẹ ni wọ́n o. Allahu akbar. Allahu akbar. ẹ mú àwọn oyè tẹ́ jẹ lẹ́nìí ẹ kó àwọn èèyàn ńláńlá wá sẹ́dẹ̀. àwọn èèyàn ńláńlá wọ̀lú o kódà bàbá wa Alfulani Sẹ̀bílù Nàjà àti àwọn náà ń bẹ́ ń bì. táwọn èèyàn gba umura tí wọ́n ń gba ájì
fìlà tẹ́ẹ̀dì òye ń dá wọn mọ́. akramakumullahu karim. Fìlà gbogbo àwọn tí a tẹ̀lé Acadip rí. Ọlọ́run. àfa sáàkì alẹ́ lórí àwọn náà bẹ́ẹ̀ ń jòkó. bàbá Alifulani ní ń bọ̀ wá kí yín o. ṣé wàá Alifulani yóò máa dá sí yóò máa dá sí àfa wa sáàkì náà kò ní ní ẹ tẹ̀lé burú wọn. sí àmín aláàtì tóbi Ọlọ́run. àmín. A kí gbogbo ẹ̀yin àlejò wa. gbogbo ẹ̀yin àlejò wa la kí o. salamun alaykum sharafallahu qadrakum wa damat alaykum ni'matun wa sururun wa damat alaykum ni'matun wa sururun. Ẹ ṣeun ẹ sọ fún mi pé àròyé mi ń pọnù orí baba wa Acadip la wa. ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe wa máa wí tèmi afakumullah. ẹ bá wí. kọ́dílà kí iná suyù kaná kọ́dílà kí iná ayémátánná. kọ́dílà kí iná ulama'ana wakitadaina shuyukhana ونقول بفهمنا أهلا وسهلا ومرحبا. أسأل الله ربنا آمين. أن يديم حياتكم. gbogbo ẹ̀yin bàbá wa ni bàbá ń ṣàdúrà fún o. wọ́n ní káwọn máa dákọ̀ ẹ̀yin lọ́kọ̀ọ̀kan gbogbo ọjọ́ ni ó lọ. gbogbo ẹ̀yin àfa tẹ̀ ń bẹ́ ń kalẹ̀. nas'alullah rabbana an yudima hayatakum wa yaqikum min ar-rada في الحياة كذا الممات. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ومتى متى آمين 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 يا الله. abẹ́lọ́ fún bàbá wa èyí tí wọ́n bá wa ṣe lónìí ọlọ́mọ ṣe ní àṣemà àmín la ilaha illallah. wọ́n ti fi orúkọ ọlọ́run fara ìjókòó yìí àwa náà ti ní balẹ̀ ọkàn wípé yóò lọ ní ìrọwọ́rọsẹ̀ ẹja ní àmín. àmín. gbogbo àdúrà tí wọ́n ṣe fún wa kí a ṣe amina wa mẹ́ta mẹ́ta. amina 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 ya Allah. pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run a gbọ́ kíkà láti inú alukur'an. òfin tí ó de ẹni tí ń ka kur'ani náà ló de ẹni tí ń gbọ́. bẹ́ẹ̀ ni kódà gbogbo àwa tí à ń rojọ́ gbogbo àwa tí tó bá wà ní ìdákẹ́jẹ́jẹ́ tí ó ṣe nǹkan míì ju tí ń gbọ́n lọ ẹ̀san tí ẹni tí ń kà ó gbà náà lòun náà gbà lọ́dọ̀ Ọlọ́run. èyí la fi rọra wa pé wọ́n ka alukurani ìbẹ̀rẹ̀ fún wa kí a wà ní ìdákẹ́jẹ́jẹ́. àwọn afáwa tí ó kà yìí fún wa àwọn àlùfáà wa àwọn náà ni àwọn afáwa Hussein Ibrahim. أعوذ بالله من الشيطان الرجيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا
منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما صدق الله العظيم. التكبير. صدق الله العظيم وبلغ رسوله الكريم ونحن على ذلك من الشاهدين. Akí àwọn àlùfáà wa tí wọ́n ké àyọkẹ́ fún wa látinú ìwé alápọ̀nlé jùlọ ni àtàwa tí a gbọ́ àtàwọn tí wọ́n ké Ọlọ́run má ṣe san ẹnìkọ̀ọ̀kan wa lẹ́san. Ọlá la ilaha illallah ọlá Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Al-Qur'ani yẹn náà la fi kí àwọn manya ní ìkàlẹ̀ àwọn ash-shakhsiyatul bariza alladina bihim tumanu al-biladu wa man alayha bi asbabi rada barran wa baharan. Àwọn náà ni a kì í níwọ̀n bá bí àkókò bá ti gbà wá mọ́ gbogbo wa náà ni ẹni àpọ́nlé náà lẹni tọ́lọ́wọ́ bá kàyẹ tọ́lọ́wọ́ bá sì yẹ sí. Ẹ dákun àwọn bàbá yẹn bí a bá ti kí wọn gbogbo wa náà ni a ti kí yẹn Ọlọ́run ní yẹ̀yẹ́ nìkọ̀ọ̀kan wa. Bàbá wa tí wọ́n gbàlejò wa ní ìjókòó yìí bàbá wa ìmáàmù àgbà sílé tó kọ Ẹdẹ Fadilatul Imam Mas'ud Hussein Akajiwọlé Adamallahu hayatahu. Ẹja ní Allahu Akbar. Allahu Akbar. Bàbá jù báyẹn lọ àkókò ni o. Bàbá wa àfá àgbà tilẹ̀ Ẹdẹ tí wọ́n tún jẹ́ Wazirul Mu'minin fi biladi Yorùbá. Ilẹ̀ Yorùbá Edo and Delta. Bàbá Fadilatu Sheikh Alhaj Abdul-Latif Tijani Adékìlékún kò ní ẹjá ní Allahu Akbar. Ẹ dákun ẹ bá gbó kọlọ́n tóbi fún àwọn bàbá wa. Allahu Akbar kabira. Inú àwọn lecturer àwọn ọ̀gá àgbà ní Ọ̀ṣun State University kọlọ́n kí ó jẹ́ àrí wọn pẹ́. Àwọn bàbá wa tí ẹ̀jìnlẹ̀ ni wọ́n wá bá wa ní onílé ni wọ́n ṣùgbọ́n a lè yá gbóló àlejò fún wọn. Àwọn bàbá wa gbà Fadilatu Sheikh Talha Yunus Oyesina Ayilara the second àwọn náà ń bẹ láàrin wa. Ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ ẹ dákun ẹ bá gbó kọlọ́n tóbi fún wọn. Allahu Akbar. Àwa tí a mọ̀ bàbá lẹ̀ tẹ́lẹ̀ ọlá pé àti mọ̀ wọ́n tẹ́lẹ̀ lọ́nláì ní òjé wọn ó lè dìde ẹ dákun ẹ já tó gbó kọlọ́n tóbi fún wọn lẹ́ẹ̀kan sí i. Allahu Akbar. Ó kọ wọn kọ́
Olusina. bàbá wa Alhaj. Doctor. bàbá Tolha. wa Dr. Yunus Tolha Olusina Ayala II. The chief imam of Ogbomoso land. Ẹ dákun ẹ gbó kọ́lọ́n tóbi fún wọn. Allahu Akbar. Bákan náà, Wọ́n Baba kílè wa- mọ́ra ìtì wọn ni. Fadilatu Sheikh Barrister Dr. Barrister Bilal Akinola, the Grand Imam of Oyo Aláàfin. Ẹ jẹ́ ní Allahu Ẹ dákun ẹ Akbar. bá gbó kọ́lọ́n tóbi fún wọn. Lórí ìjókòó wa yìí, bàbá wa tí wọ́n jẹ́ olú tán jẹ́ orí adé wọ́n ń bẹ láàrin wa. Bàbá wa ọba Abdulghani Shitu onígbàyè of Ìgbàyè land. Ìgbàyè land. Ẹ jẹ́ ní Ẹ Allahu dákun ẹ bá Akbar. gbó kọ́lọ́n tóbi fún bàbá. Bákan náà, láwùjọ wa yìí, bàbá wa Sheikh Jibril Ramadan Aliketu Aliketuwi. wí àwọn náà ń bẹ ní àárín wa. Ẹ jẹ́ ní Allahu Akbar. Ẹ dákun ẹ bá gbó kọ́lọ́n tóbi fún wọn. Ẹ dẹ́ ń kí yín o. Bákan náà, Táyà bíkùn. láwùjọ wa yìí, Kullu aridin tanzilu bàbá wa nabiyaha. Dr. Ọlárẹ̀wájú Alifulani àwọn náà ń bẹ ní àárín wa. Àwọn náà ń bẹ ní ìkàlẹ̀. Ẹ dákun ẹ bá gbó kọ́lọ́n tóbi fún wọn. Bákan náà, àwọn sheikh wa Abdulhakeem Ọwọ́sọ. Àwọn náà ń bẹ ní ìkàlẹ̀ Alimarikazi. Ẹ dákun ẹ bá gbó kọ́lọ́n tóbi fún wọn. Bákan náà, àwọn bàbá wa Afa Saki Alilori. Ẹ dákun ẹ bá gbó kọ́lọ́n tóbi fún wọn. Láwùjọ wa yìí, ọ̀kan lára àwọn tí wọ́n tẹ̀lé Malam Yusuf Adepoju wá, òun náà ni àwọn Sheikh wa Muhyiddin Uthman Salahuddin láti Ìlóbù. Àwọn ìyá tí ó bí bàbá wa tí wọ́n ń joyè lónìí, ìyá wa tí wọ́n bí bàbá wa tí wọ́n ń joyè lónìí, àwọn ìyá wa Alhaja Hamdala Adepoju àwọn náà ń bẹ ní àárín wa. Ẹ jẹ́ ní Allahu Akbar. Láàrin wa yìí náà, àwọn ìyá wa Alhaja Zulfa Ọ̀dẹ́bùnmi tí wọ́n jẹ́ ìyá súnà fún gbogbo ilẹ̀ Ìlóbù àwọn náà ń bẹ láàrin wa. Akínyẹ kó àbọ̀ ahlan wa sahlan wa marhaban. Inú àwọn tí ó tẹ̀lé olóyè ọjọ́ òní wá, òun náà ni bàbá wa Sheikh Ridwanullah Alabi Alagusi Hajj and Umrah travels ní láti ìlú Ìlọrin. Bákan náà, bàbá wa Alhaj Ishaq Awótúndé àwọn náà ń bẹ láàrin wa. Àjọ wà ń bí ní àná ni. Ọlọ́run níjọ́ rẹ̀ yín. La ilaha illallah. Àwọn ni Auditor General for Local Government ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà, àwọn aláàjì wa Muhyiddin Adeleke wọ́n bẹ láàrin wa. Allahu Akbar. Tí wọ́n jẹ́ Director General Realty Radio Vision ní ìlú Ìwó. Allahu Akbar. Bákan náà, Chief Executive Officer Hajj Mikot World Ventures Lagos State àwọn náà ń bẹ láàrin wa. Inú àwọn tí wọ́n tẹ̀lé bàbá wa ọjọ́ òní wá, bàbá olóyè ọjọ́ òní wá, òun náà ni Professor Ishaq Amao
Adékúnlé láti Fútà tí wọ́n jẹ́ akọ̀wé àgbà fún Acadip Board of Trustees. Bákan náà àwọn aláàjì wa Ismail Akínkúnmi láti ìlú Àkúrẹ́ àwọn náà wọ́n ti dé àárín àwùjọ wa yìí. Àwọn aláàjì wa Kọ́lákọ̀ Rahim Sanusi Deputy Clerk Ọ̀ṣun State House of Assembly àwọn náà ti wà ní ìjókòó. Àwọn aláàjì wa Muftahudeen Ọláwọyìn olórí ẹbí of Adepoju family láti Lóbù àwọn náà ti wà láàrin wa. Àwọn aláàjì wa Wahab Adémọ́lá Fálọ́wọ̀ láti ìlú Ìlóbù àwọn náà ti wà láàrin wa. Àwọn aláàjì wa Tajudeen Ọláwálé Dr. Abdulfatah Adébáyọ̀ Abdullatif. Àwọn aláàjì wa Jimoh Afọlábí Alhaji Mudathir Muhyiddin. Àwọn aláàjì wa CSP Ishaq Kẹ́hìndé Animasahun láti ìlú Èkó àwọn náà ti wà láàrin wa. Barrister Usman Yawadua wọ́n ti wà láàrin wa. Barrister Hassan Shitu Bayero àwọn náà ti dáàrin wa. Sheikh Muhyiddin Salahuddin Ajibike wọ́n ti wà láàrin wa. Àwọn bàbá wa Alhaj Shuaib Oyedokun àwọn náà ti dé sí ìkàlẹ̀ àwùjọ tí a wà yìí. Àwọn aláàjì wa Ibrahim Tijani láti ìlú Ìbàdàn. Bákan náà Sheikh Mudathir Abdulhakim oníyàwó mẹ́ta àwọn náà ti wà láàrin wa. Bákan náà ààrẹ Abdulhamid láti ìlú Ìbàdàn wọ́n ti wà láàrin wa. Ìyá wa Aisha alájà wa Amdala Ronke Bakare Assistant Commissioner of Police wọ́n ti wà láàrin wa. Alájà wa Aisha Adéyẹyè àwọn náà ti wà láàrin wa. Dr. Abdulwahid Tijani Adéoyè Chief Imam of Acadip nílùú Nàìjíríà àwọn náà ti wà láàrin wa. Barrister Abdulfatah Abdulsalam Liberty Chamber láti ìlú Òṣogbo àwọn náà ti wà láàrin wa. Alhaji Abdullah Adébísí àwọn Alhaji wa Wahab Adéwọlé Ustaz wa Abdulfatah Jagunmolu Imam Ishaq Adéribigbe àwọn Alhaji wa Ọláyínká CEO wọ́n ti wà nílùú Ìwó wọ́n ti wà láàrin wa. Ajia Rọ̀fíà àwọn náà ti wà láàrin wa. A kí gbogbo yín pé ẹ káàbọ̀ o. Ìrìn àjò yín àti wá àti lọ abẹ́lọ́ nínú àánú rẹ̀ Ọlọ́run mọ́sà ṣe ní rọrùn. Gbogbo wa tí a bá dárúkọ wa kì í ṣe pé tí a ìfẹ́ dákọ wa àsìkò ní ó kó wa ní kápámọ́ra. Abẹ́lọ́ nínú àánú Ọlọ́run ọba abẹ́lọ́ nínú ọ̀kan oṣù Ọlọ́run ẹ débí láyọ̀ àti padà délé padà Ọlọ́run má jẹ́ ó lé o. Wala hawla wala quwwata. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àwọn tí a fẹ́ fi àmì ẹ̀yẹ dálọ́lá ìyá wa Sámọ́tà Akínadé níbo ni wọ́n wà? Ẹjá ní Allahu Akbar. Ẹ dákun ẹ bá gbó kọ́ Ọlọ́run tóbi fún wọn dáadáa. Àwọn aláàjì wa Abdulrahman Babatunde ẹlẹ́sìn. Ẹ dákun ẹ bá gbó kọ́ Ọlọ́run tóbi fún wọn. Bàbá wa Abubakri Munirudin. Allahu Akbar. Bákan náà wọ́n ti dé nínú àwọn alámì ẹ̀yẹ àlàáfíà fún ìlú Ẹdẹ. Bákan náà PS Jimoh Kẹ́hìndé Adékílékún PS. Bákan náà on education bàbá wa Dr. Lukman Idris Sekoni àwọn náà ti wà láàrin wa. Alhaji Yakub Oyedemi. Bákan náà Barrister Alhaja Marufa Adékẹ́mi Bello
àwọn náà ti wà láàrin wa. Bàbá wa Alhaji Hussein Alabi tí wọ́n jẹ́ rẹ́kítọ̀ fún Ìrè Polytechnic. abẹ́lọ́ nínú àánú Ọlọ́run, abẹ́lọ́ nínú àkóso Ọlọ́run ọba. Bákan náà Alhaji wa Fasasi, Alhaji wa Gazali Ọláníyàn akíkalẹ̀ wọn. Tọ́lọ́gọ́ lọ́dọ̀ Ọlọ́run á bọ́ sí orí ètò tọ́kàn. Òun náà ni ọ̀rọ̀ láti ẹnu alága fún Ẹdẹ Muslim Council. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Alhamdulillah Guju, the father of the day, Chief Sulaiman Adebayo, ably represented by our emeritus professor, Professor Abdulmajid Abbas, chairman of the day, is on his way. Ambassador Rafiu Adejare Bello, the former Nigerian ambassador to Mexico. The mother of the day, we are also respecting her, Alhaja Dr. Balikis Akinleye. The bàbá wa imam ní pé wọ́n kọ́kọ́ jáde lẹ́yìn ìgbà tí wọ́n ti wé wọn ńlá wà ní ẹ̀rí pa aṣoríire pọ̀ ń lu ẹ̀dẹ̀. Nínú àwọn àìmọ̀ Jibril Ramadan àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti ó ti pẹ́ tàn tí ń gbórúkọ yín ṣùgbọ́n àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé a fojú kàn nílùú Ẹdẹ lónìí ọpẹ́ ní fọ́lọ́run ọba Ọlọ́run jàrí yín pẹ́. Sheikh Alfulani Dr. Ahmed Ọlárẹ̀wájú akíyín ẹkú ìdìde. Fadilatu Sheikh Khalifa Tijaniya ẹ dákun ẹ má bínú ara àlejò pàtàkì ní tàwọn tó ń gba àlejò pàtàkì ẹ mọ Professor Mustapha Jamiu Abdulkadir Adékílékún tabaníkà máa ka àwọn Adékílékún tí ń bẹ ń jókòó yìí ẹ mọ̀ wípé Adékílékún ni wọ́n lóòótọ́ Ọlọ́run fi wọ́n kẹ́ wá ń lu Ẹdẹ ni bẹ́ẹ̀ náà ni àwa àṣekóni náà Ọlọ́run fi àwa àṣekóni náà kẹ́ wá ń lu Ẹdẹ. Torí àsìkò akí orí adé tí wọ́n wà ní ọ̀dọ̀ wa níjókòó yìí ọba Abdulgani Shitu akíyìn o ẹkú ìjókòó Ọlọ́run jẹ́ kí ẹ pẹ́ fún wa. Alhaji Shuaib Afọlábí Oyèdókun olú ọmọ of Initial Land àti aṣíwájú of Ìbàdàn àwọn náà ni wọ́n ń wọlé akí gbogbo yín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ situation tá a wà yìí màá wà forced to stand on the existing protocol. Ẹ̀yin bàbá barrister Alhaja Marufat Adékẹ́mi Bello akínyín Ọlọ́run jẹ́ kí ẹ pẹ́ fún wa. Gbogbo àtàwọn ti lọ kí àwọn bàbá wa Adéjàre wọ́n máa ń ṣe wá lálejò dáadáa gbogbo yín pátá la kí. Please kindly permit me to start this my speech. Everyone sitting on here, I say Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí àwọn Alhaji wa Mutiula onímọ̀ọ́lù láti ìlú Ìbàdàn a kí yín
Alhamdulillah. It is with immense pleasure that I welcome you all to this occasion, where we are gathered to confer Islamic chieftaincy titles of Balogun Adini, specifically Agbesinga Adini, an award of excellence on 12 outstanding individuals who have demonstrated exceptional commitment to the advancement of Islam and the betterment of humanity in our society. The conferment of Islamic titles is a cherished tradition in our community, recognizing individuals who have made significant contributions to the growth and development of our ummah. Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, وَلَقَدْ كَرَمْنَا بَنِي Adam. Our awardees have demonstrated their commitment to benefiting others, and we recognize their effort today. The recipient of this prestigious award, they are expected to continue to be role models, inspiring others with their wealth, knowledge, wisdom, and piety. I would like to express my gratitude to His Royal Majesty, Timi of Edeland, the Chief Imam of Edeland, the Afagba of Edeland, who is also the Waziri al-Mumini of Yoruba land, Edo and Delta, Baba Adini, Alhaji Abdulkabir Adisa Aliu, popularly known as Matrix, Chief Mrs. Modupe Adeleke Sani, Representative Bamidele Salam, Alhaji Kola Alimi, Baba Suleiman, Baba Tunde Babs Hotel, and others for their tireless effort and contribution to the success of this program and other activities through projects of the Muslim Council. As we confer these titles and awards, we also embark on a noble endeavor, launching our fundraising drive to reconstruct the Muslim Council's Islamic Center, a monumental project that requires a substantial budget of 500 million naira for the first phase. This reverse center will not only serve as a vibrant hub for our activities, hosting events, seminars, and workshops that will benefit our members and the community at large. This center is more than just a building. It is our heritage, a symbol of unity, cultural and spiritual legacy, a beacon of hope, and a shining example of our unwavering commitment to the principle of Islam. By investing in this sacred project, we are investing in the future of our ummah, creating a sacred space where our children and grandchildren can grow. Prophet Muhammad sallallahu alaihi wasallam said, "As-sadaqat Burhan." Giving charity is a proof of faith. Let us demonstrate our faith by contributing generously to this worthy project. I would like to take this opportunity to commend and appreciate Engineer Barrister Zulkarnain Oyebanji Adetona for graciously accepting to share the committee overseeing the reconstruction of the Muslim Islamic Center, despite his busy schedule. As I conclude, I humbly appeal for generous support for our other projects and foundations. The account number will be given to us here. In conclusion, I say thank you, and may Allah's peace and blessing be upon you all. Subhanaka Allahumma bihamdik, ashhadu an la ilaha illa anta, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa rahmatullahi ta'ala wa barakatuhu. Eléyìí ni
ọ̀rọ̀ àpilẹ̀kọ láti ẹnu alága fún gbogbo mùsùlùmí ní ilẹ̀ Ẹdẹ. Nínú tí wọ́n bá wa sọ, wọ́n sọ nípa ìrìn àjò tí wọ́n ti rìn bọ̀ lérí àkóso láti bí ọdún 2 àti díẹ̀ sẹ́yìn. Wọ́n tún ṣàlàyé ibi tí wọ́n dé, wọ́n ṣàlàyé nípa ibi tí wọ́n ń lọ. Látàrí eléyìí, gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ wà níkàlẹ̀, ìpè tí wọ́n pè wá sí lónìí ni wípé Islamic Center tó yẹ pé ibẹ̀ ló yẹ ká ti ṣerú ètò yìí ó ti dẹnu kọlẹ̀. Àwọn páànù tó wà lórí ẹ̀ wọ́n ti já dànù. Ibẹ̀ ò ṣeé gbé mọ́, kò ṣeé lò mọ́. Eléyìí náà ni fókọ̀sì wa tí a fi ṣe àgbékalẹ̀ ìjòyè yìí. Àwa pè ẹ̀yin bàbá wa, antum ahulahi tuda'auna litunfiqu fi sabilillah. Ọlọ́run ní sí Ọlọ́run ní o, ẹ̀yin ló ń pè sí o, kẹ́ ẹ wá ṣe o. Kò sì síbẹ̀ yóò ṣe ṣètò Ọlọ́run tọ́lọ́run ní ṣe títí tí Ọlọ́run náà ní jẹ́ pé tiẹ̀ náà. In tansurullaha yansurkum. Olúwa sọ pé tí ẹ bá lè ràn mí lọ́wọ́, èmi náà máa ràn yín lọ́wọ́. Ọ̀rọ̀ tó wà kọ̀ndíṣánà ni, tí ẹ bá ti ṣe àìṣe láì gbà padà, tí ẹ bá ti ṣe gbà padà. Látàrí eléyìí, ẹ̀yin bàbá wa tẹ́ wà níkàlẹ̀, ẹ̀yin bàbá wa tí ẹ wà níkàlẹ̀, tí a bá wo center page lórí brochure wa tí ń bẹ lọ́wọ́ wa pages 74 and 75. Honorable Barrister Adejare Bello àti Honorable wa Ọ̀kẹ́ Wọlé Ọ̀kẹ́ tí wọ́n represent Akí bàbá wa, ahlan wa sahlan wa marhaban. the former speaker, the former ambassador, the chairman governing board, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University, in person of Alhaj Abdulrafiq Adejare Bello. Akí wọn. Ahlan wa sahlan wa marhaban. Olúọmọ of Edeland. Akí gbogbo àwọn tí wọ́n wọlé pẹ̀lú wọn. Honorable Wọlé Ọ̀kẹ́, akí wọn, àti gbogbo àwọn tí wọ́n kọ́ wọ́n rìn pẹ̀lú bàbá wa yìí. Ahlan wa sahlan. Àwọn bàbá wa yìí, àwọn ni alága ìjókòó ọjọ́ òní. Àwọn Alhaji wa Barrister Adejare Bello. Àwọn ni alága ìjókòó ọjọ́ òní. Akíyín ahlan wa sahlan wa marhaban bikum. Ìyàwó ti wà ní látàárọ̀. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, àwọn tí Ọlọ́run kàyẹ lónìí fún àmì ẹ̀yẹ àti àwọn tí Ọlọ́run kàyẹ fún oyè, iṣẹ́ Ọlọ́run ti délẹ̀, inú ẹni tí ó ṣe é lẹ́yìn náà wà. Lábẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run sì ní jẹ́ kẹ́ fẹ́ náà kù. láti ń kí Alhaja La ilaha illallah. Kafila Kaula láti ìlú Ìbàdàn. Ahlan wa sahlan. Nígbà tí alága sọ̀rọ̀ lọ́wọ́, bikunna. Iná ni bàbá wa Alhaj Mutiullah Onímàálù láti ilẹ̀ Ìbàdàn. Láti ilẹ̀ Ìbàdàn. Ìgbà náà ni wọ́n wọlé, akínyé o. Aṣíwájú àdínì. Tí wọ́n jẹ́ aṣíwájú àdínì of Ìbàdàn land. Olúwọba Allah
of Oyo land, of Oyo state. of Oyo State. Abẹ́lọ́ nínú àánú Ọlọ́run ọba tó pè yín síwájú Ọlọ́run ní kàn yín mẹ́yìn láíláí. Àmín ya Allah. Ọ̀làlá ilaha illallah. Gbogbo àwa tí a ń lọ tá à ń bọ̀ yìí ẹja wábi jókòó. Lábẹ́ bẹ́ẹ̀ brókíò tí a mú dání. Nípa Islamic hall wa tí mo ń sọ ń pa rẹ̀ bọ̀. Ètò tá à ń ṣe yìí ká ní pẹ́bẹ̀ la bá lò bá ní yóò wà ọ́dálẹ̀. Ṣùgbọ́n ibi yìí kì í ṣe gbogbo ayẹyẹ náà ló yẹ ká máa ṣe láàrin yìí. Èyí tó yẹ ká dìsáìn rẹ̀ fún jùlọ náà láti kírun. Àwọn arọ ẹ̀yin bàbá wa Ọlọ́run ọba tó ràn yín lọ́wọ́ kò ní padà lẹ́yìn yín láíláí. Àmín àmín. Àwọn arètí ìrànlọ́wọ́ yín a máa pè yín lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ẹ dákun ẹ bá wa Ìtí yọ̀ǹda Ọlọ́run bá bíbá yọ̀ǹda ẹ fún dákun yín torí tọ́lọ́hun. láti fi ràn Ọlọ́run lọ́wọ́. Ẹ fi ràn wá lọ́wọ́. Ẹ dákun ẹ wo ẹ tí ò bá ní sẹ́ni eré àbíkan kò Ìrànlọ́wọ́ ní ẹ náà kó láàrin. ni a pè yín sí. Àdéhùn Ọlọ́run náà ni wípé gbogbo ẹni tó bá ran òun Ọlọ́run lọ́wọ́ òun náà ṣàránṣẹ́ fún un. Gbogbo èyí tí ń bẹ lọ́wọ́ yín nínú oore Gbogbo àwa tí a kíyàn Ọlọ́run ò níbẹ̀ ní yẹn gbọ́n dànù. ẹ jẹ́ ká suspend yẹ for now. Ẹ dákun àyè ibi tá a wà yìí Gbogbo àwa tí a ń ní ojú kíyàn ọ̀nà yìí ẹ dákun ẹ dákun a fẹ́ kí bẹ̀yẹn ó clear. ẹ jẹ́ kí Ẹ dákun. a fi bẹ̀yẹn sílẹ̀. Ètò wa àwa yìí fẹ́ gbàsìkò ṣùgbọ́n èyí tá a ṣe yìí yóò gbàsìkò mọ́ wa lọ́wọ́ o. Tí àwọn alájà wa bá ti kíyàn tán bẹ̀yẹn àwọn alájà wa barista Adéjàre tí wọ́n bá ti kúrò bẹ̀yẹn ẹ dákun ẹ já fi bẹ̀yẹn lẹ̀. Ok alájà wa Kàfílà ni wọ́n wà ń bẹ̀yẹn. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a bẹ̀rẹ̀. A kí bàbá wa Barrister Mahmood Kọ́lá Adésínà San, a kí ìyá wa Alájà Kàfílà. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a fẹ́ kówó jọ fún ààyè yìí. Ààyè tí a fẹ́ kówó jọ ní tìtorí ẹ̀ tá a bá lọ wo center page wa nínú brókíò yìí ó wà ń bẹ̀. Ẹ dákun ẹ jẹ́ ká lọ wo ibẹ̀ ààyè ibi tí a fẹ́ gba launching tá ń torí ẹ̀ ṣe launching òun náà rèé. Ọlọ́wọ́n ràn ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. A kí àwọn bàbá wa Alhaj Sheikh Abdulgani Muhammadu Tani Ọlágúnjú ahlan wa sahlan bihudurikum. A kí yín. Bàbá wa PS Alhaj Sheikh Murtado Abdulkadiri Adékílékún a kí yín ahlan wa sahlan wa marhaban. Bákan náà bàbá wa Professor Jumada Professor Lukman Jumada a kí yín ahlan wa sahlan wa marhaban nú àwọn aláwọ̀dí tò nínú. Bákan náà General Manager OSBC Ifanland wọ́n ti wà ní ìkàlẹ̀ ahlan wa sahlan bi hudurihi. Honorable Olúwalé Ọ̀kẹ́ àti kí wọn Honorable Ara àti kí wọn nú àwọn tí wọ́n tẹ̀lé bàbá wa Adéjàre Bello wá ni. Bákan náà Honorable Mulikat láti Ìfẹ́lódùn ahlan wa sahlan gbogbo yín ni à ń kí. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bàbá wa tí wọ́n jẹ́ bàbá wa tí wọ́n jẹ́ nínú àwọn àlejò Alájà
alhaji wa Muhammad Ghazali ọláníyàn akínwọn bákan náà alhaji abdulrasheed haji mutiu akínbọ́lá akínyìn bákan náà alhaji abdulrasheed adeniji akínyìn o ọlọ́run ọba wa akínyìn bákan náà chief kamil telemu akínyìn sí ìjókòó ahlan wa sahlan wa marhaban bikum. Bàbá wa tí wọ́n jẹ́ alága ìjókòó ọjọ́ òní wọ́n ní ọ̀rọ̀ kan sí kejì tí wọ́n bá wa sọ. Bàbá wa Alhaj Right Honorable Adejare Bello, former speaker, former ambassador of Nigeria, and then chairman governing board OAU. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Mo kí gbogbo ìjókòó pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí bàbá imam ti ilé tó kó Ẹdẹ àti gbogbo àwọn bàbá wa pátá lórí bàbá àfàgbà. Ẹ dákun torí àsìkò mo fi bàbá àfàgbà mo fi kí gbogbo àwọn bàbá tí wọ́n jẹ́ alhulamau tí wọ́n wà ń kalẹ̀. Mo kí bàbá wa professor àwọn professors bàbá wa Ọláìdé Abbas bàbá ọlọ́mọdé àárín pẹ́ nígbà tí àwa ń wá admission láyé john àpò iye ọ̀dọ́ wọn afẹ́ tẹmọdé ẹ pa àwọn àti professor táwọn UI ni mo fẹ́ sọ o. Professor J.A. Ayọ̀adé, Professor J.A. Ayọ̀adé, bàbá gbogbo ohun tí ẹ ṣe fún ìlú Ẹdẹ lórí bí àwọn ọmọ yín ṣe lẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ga Ọlọ́run san yín lẹ́san. Ẹ ti gbẹ̀san rẹ̀ láyé ẹ tún gbà lọ́jọ́ gbèdé àlùkìyámọ̀. Adúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Mo kí bàbá wa láti ìlú Ìdínsà, bàbá wa 91 tí wọ́n dàbí 75, bàbá wa Alhaji Suhaib Oyedokun, bàbá mo kí yín. Ẹ kú jókòó, ẹ kú àtàárọ̀. Mo kí gbogbo àwọn bàbá pátápátá. Gẹ́gẹ́ bí alága ìjókòó tí ẹ fi mí ṣe, mi mọ̀ pé mi lálága títí di ọjọ́ àná ni mo tó ń gbọ́ pé mi ní alága ìjókòó de tú èní. Ẹ dákun ẹ má bínú kó pẹ́ mi. Ìgbìmọ̀ INEC wọ́n ti gbé ètò ìdìbò kalẹ̀ láti oṣù tó lọ pé a ti lè máa ṣe campaign. Ẹni tí ó jókòó sọ́ọ̀kan yẹn Honorable Olúwọlé Ọ̀kẹ́, àwọn ni Director General campaign fún ìbò tí ó ṣẹlẹ̀ nínú oṣù kẹjọ ọdún yìí fún gbogbo Ọ̀ṣun State. Mo sí wọn lọ́wọ́ campaign because èmi náà jẹ́ kan lára wọn. Ìgbà tí wọ́n wá ní àwọn tún lọ bòmí mo wá ní èmi gbọ́dọ̀ dẹ́dẹ́, wọ́n wá ní kí ni mo lọ sí. Mi sọ fún wọn tẹ́lẹ̀, wọ́n dẹ̀ gbà láti wá bá mi ṣe fún ìjókòó tèmi. Nígbà tí mo sọ fún wọn pé ìyàwó mi wà lára àwọn tí wọ́n ń fún ní àmì ẹ̀yẹ. Director General àti gbogbo àwọn tí a jẹ́ ọ̀rọ̀ wọ̀rin dúpẹ́ gan o. Sọ̀rọ̀ dáadáa. Láì nígbà wá ní àsìkò púpọ̀ gẹ́gẹ́ bí alága ìjókòó, mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣagbátẹrù ètò yìí látòrí chairman wa Muslim Council. Doctor, gbogbo ń tẹ́ ti gbéṣe láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ àríyàtọ̀ lè tó pọ̀. Ọlọ́run á máa kún yín lọ́wọ́. Ọmọ kékeré ni Ọlọ́run wọlé àwọn bàbá tó jókòó, Ọlọ́run dá yín lágbà. Tí wọ́n bá sọ pé mọ́sáàsì di tuntun kò sẹ́yìn yín, èyí tí mo bá lórí ẹ̀tẹ́ ń sọ náà ẹ̀ sì láṣeyọrí lágbára Ọlọ́run. Ọlá haula wala quwwata illa billahi al-ali. Mo kí gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ wọn náà bákan náà.
mo kí gbogbo àwọn ẹlẹ́yẹ ìní tí wọ́n jọ ń fún ní àṣeyẹ gẹ́gẹ́ bí ìmọ̀rírì iṣẹ́ tẹ́nì kọ̀ọ̀kan ṣe látòrí ìyàwó mi àti àwọn tó kù pàwátá. Mo kí yín ẹ kú oríire náà, Ọlọ́run ó jẹ́ kí oríire náà bá yín kalẹ̀. Iṣẹ́ tẹ́ ẹ ṣe débi eléyìí tí wọ́n fi recognize pé ó yẹ kí ẹyẹ lẹ́ni àmì ẹ̀yẹ ẹni àpọ́nlé ẹ má pàṣẹ náà tì, Ọlọ́run ó dẹ̀ máa ràn yín lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, gbogbo ẹ̀yin tẹ́ bá mi wáyé dákun torí àsìkò ni bá máa dákọ yín lọ́kọ̀ọ̀kan torí tẹ́ ṣe fún mi lẹ́yìn ó jọ mí lójú. Ibi iṣẹ́ ni mo ti sí yín lọ́wọ́, mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀, ẹ ṣé mo dúpẹ́ o. Sallu ala nabiyil karim. At-takbir. Allah. Ìyẹn ni ọ̀rọ̀ láti ọ̀dọ̀ bàbá wa tí wọ́n jẹ́ alága ìjókòó ọjọ́ òní. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, a ó bẹ̀rẹ̀ ìkówójọ lérí Islamic Center tí a sọ pé ó ti dẹnu kọlẹ̀. Bàbá wa tí àkọ́kọ́ pé àwọn náà ni bàbá wa Alhaj Mutiullah Onímàálù aṣíwájú àdínì of Ọ̀yọ́ State. Ẹjá ní Allahu Akbar. Allahu Akbar. Abẹ́lọ́ nínú àánú Ọlọ́run ọba tó pè yín sọ̀rọ̀, abẹ́lọ́hun ọba àlékiọlá kọlọ̀mọ́ dá yín lákẹ́. Àmín. Àmín. Ọba tó pè yín sẹ́ni tí ń dá sí àìní téèyàn ọ̀nà mọ́ inú wàhálà ayé ni ọlọ́mọ ìkàn yín. Àmín. La ilaha illallah. Àwọn tọ́lọ́ ń ṣe fún yín léso, abẹ́lọ́ nínú àánú Ọlọ́run ibi tẹ́yìn wà lónìí Ọlọ́run wọn ga jù bẹ́ẹ̀ lọ. Àmín. Àmín. Ẹ bá ń sàmì fún wọn. Àmín. La ilaha illallah. La ilaha illallah. Ètò ìkówójọ wa 500 million. Ìgbà tá a ti rí yín ọkàn wa ti balẹ̀. Inshallah. A mọ̀ pé gbogbo ń tá a fẹ́ ṣe ó ti ṣe. Ẹ dákun ẹ bá gbó kọ́lọ́n tóbi fún ìdìde àwọn bàbá wa. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run tí ó jẹ́ kí ọjọ́ èní kó dé bá wa láyé. A dúpẹ́. Àwọn àáfàá wa tí wọ́n wà ní jókòó. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo dẹ̀ kí àwọn bàbá mi náà, pàápàá jùlọ bàbá wa Oyèdòkun, Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ o, Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. Mo kí àwọn ẹlẹ́yẹ ọjọ́ èní náà pé ẹ kú oríire o, Ọlọ́run ọba yóò jẹ́ kí ẹ máa ní tẹ̀síwájú nínú dáadáa. Mo dẹ̀ kí bàbá olóyè, ẹjọ́ ẹ jẹ́ rí bàbá olóyè. Mo kí yín dáadáa, kọ́lọ̀ ọba kó bá wa fún yín ní ẹ̀mí gígùn àtàlàáfíà. Gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe, kọ́lọ̀ ọba tó ti fún yín nìkan lọ́wọ́ kó bá wa mọ́ fún yín kún lọ́wọ́ sí i. Allah. Gẹ́gẹ́ bí adẹ̀sí máa ń sọ náà, àwa ò nífẹ̀ẹ́ èèyàn kankan nítorí títí Ọlọ́run àtànábì rẹ̀ lọ. Iṣẹ́ tẹ́ ẹ gbé lọ́wọ́ òun ló fa sábàbí táwa náà fi ń tẹ̀lé yín, kọ́lọ̀ ọba kó jẹ́ kárí yín pẹ́. Mo kàn fi àsìkò yín sọ fún àwọn tí wọ́n fún yín lóyè, wọn kì í ṣe jagunmólú ni àbí agbẹ́sìnga, wọ́n ẹ ṣe agbẹ́sìnga of Edeland o, ẹ jọ̀ọ́ torí ẹ tẹ́ fún lóyè yìí, tẹ́ bá lẹ̀ fún wọn ní agbẹ́sìnga of Edeland ẹ rí dínkù wọn ni o, àwa ò ní pè wọ́n ní agbẹ́sìnga of Edeland, agbẹ́sìnga gbogbo àgbáyé ni wọ́n.
Allahu Akbar. máa sọ ìdí tó fi rí bẹ́ẹ̀ fún yín bàbá àmọ́mù Ògbómọ̀ṣọ́ ń bẹ ń kalẹ̀ tá a bá fẹ́ pè wọ́n la máa ń pe bàbá àmọ́mù Ògbómọ̀ṣọ́ bàbá àmọ́mù ilẹ̀ Yorùbá ni gbogbo àgbáyé ni wọ́n torí pé gbogbo ibi tí wọ́n bá ti ń tí gbogbo ọmọ káàárọ̀ òjíire tí wọ́n wà gbogbo ibẹ̀ náà ti ń wò wọ́n nínú àwọn wáàsí wọn tá a máa ń gbọ́ a rí nínú àwọn tí ò ń sọ ara Nàìjíríà tọ́ndẹ̀ ń gba ìsìláàmù látòrí fóònù ṣé rọ́ ni àbóòtọ́ ni so tó bá ti wá rí bẹ́ẹ̀ wọ́n ṣe agbẹ́sìnga Edeland agbẹ́sìnga gbogbo àgbáyé ni kọ́lọ̀ ọba kó jẹ́ kárí yín pẹ́ o kọ́lọ̀ jẹ́ kí ẹ̀mí yín ó gùn látàrí dáadáa mo tún ń wo láìpẹ́ mo tún ń wo àwọn sẹ́tàn ti ṣe orí mi dẹ̀ ń wú tí pé tá a bá ń wò mí lọ́gẹ̀ ìró ọmọ bá pé kí ni ìdáhùn tí Malam fẹ́ dáhùn báyìí ṣùgbọ́n Ọlọ́run ló ń kún yín lọ́wọ́ kò ní padà lẹ́yìn yín so torí ìdí èyí agbẹ́sìnga gbogbo àgbáyé ni wọ́n kọ́lọ̀ ọba kó bá wa stamp ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbẹ́sìnga láyé tá a gbà yín tọwọ́ tẹsẹ̀ kọ́lọ̀ ọba náà kọ́ tẹ́wọ́ gbà lọ́wọ́ yín láyé ń bí àti níjọ́ gbèdé àlùkámọ́ níláàjọ kan ṣe olóhùn wọ́n sọ̀rọ̀ nípa donation ẹ̀ ní bínú sí wa à ń fẹ́ ànọ́sì mọ́ ṣùgbọ́n ní ìsìn báyìí ní tí Ọlọ́run fún wa lágbára á ṣe sórí àkáǹtì wọ́n fi síwájú wa kí ẹ bá wa gbà bẹ́ẹ̀ Ọlọ́run fi àlùbáríkà sí salamu alaikum. Wa alaikum salam wa rahmatulahi wa barakatu. Atakbir. Ẹ dákun ẹ bá gbó kọ́lọ́n tóbi jàmá. Allahu Akbar. Ẹ wo ọ̀rọ̀ sókí tó jáde lẹ́nu àwọn bàbá wa aṣíwájú àdínì fún gbogbo Ọ̀yọ́ state. Bàbá pè wọ́n ní aṣíwájú àdínì gbogbo Nàìjíríà. Ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ọdẹ mú yín dépò náà. Ẹ má fi kún tèmi èmi ò kájú ẹ̀ Malam kájú ẹ̀ gbogbo àwọn èèyàn ọdẹ jiyàn sí ẹ má fi kún tèmi Ọ̀yọ́ state lè mi. ẹ jẹ́ kí á gbé Ọlọ́run tóbi pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a ó bẹ̀rẹ̀ ètò àmì ẹ̀yẹ wa. Ìyá wa ó ní wọn láti bẹ̀rẹ̀ látòrí ìyá wa ẹ dákun gbogbo ẹ̀yin cameraman ẹ bá sún sí ẹ̀gbẹ́ báyìí díẹ̀. wọ́n máa bọ̀ wá síbi àgọ́ wa níbí yìí ìyá wa barrister Ma'rufa Adékẹ́mi Bello. Kí ìyá wa máa bọ̀ wá sí ibi àti àwọn bàbá wa Alhaji Kọ́lá Busura Ọlágúnjú àti bàbá Adamalawa hayatakum. ìyá wa barrister Alhajatu Ma'rufa Adékẹ́mi Bello. ẹ jẹ́ wọn kọjá. ẹ jẹ́ kí wọ́n kọjá ẹ dákun ẹ fún màmá lọ́nà. bàbá wa alága ọjọ́ òní ẹ máa bọ̀ wẹ́gbẹ́ wọn. ẹ máa bọ̀ báyìí sà. bàbá wa alága ọjọ́ òní. àwọn àyè kan bẹ tá a ti lè sọ iye tá. gbogbo àwa tí a bá mọ ìyá wa ìrí kí a máa bọ̀. iye tá a fẹ́. akí bàbá wa Dr. Abdulatif Abdulaziz Aniyan láti Ẹ̀rìn akínyìn o. a sọ lórí ìyá wa tí bàbá wa barista ó sì buwọ́lù pé orí bẹ́ẹ̀ a fẹ́ gba 20 million. àwa tí a bá mọ̀ ìyá wa ìrí kí a máa bọ̀. insha Allahu ta'ala. ọlọ́bìyà rẹ̀. ẹ bá gbé àga fún bàbá wa ọ̀nàrẹ́bù káwọn ó jókòó lẹ́gbẹ̀ẹ́ ìyàwó wọn. àwa tí a jọkùnrin ọkùnrin ẹ yá wọn bọ̀ ẹbẹ̀ bí ìyá ìkú láàrin náà. ẹ bá wa wá àga fún ọ̀nàrẹ́bù. àwa tá a jóbìnrin ká máa bọ̀ wá bí àwa tá a jọkùnrin ká máa bọ̀ wá bí ẹ mọ̀jà jẹ́ pọ̀. ẹ dákun. gbogbo àwa tí a torí ìyá wa Ma'rufa
Adékẹ́mi Bello Hadirat. tí a torí wọn wá. Bàbá wa èlò lẹ́fún wa ọ̀dọ̀ yín láti béèrè owó wa. Ọ̀nàrẹ́bù Olúwọlé Ọ̀kẹ́ bàbá wa wọ́n ní kí ẹ máa bọ̀ wá bí. Allahu Akbar. Wọ́n ní kí ẹ jókòó. Nínú 10 million tá a fẹ́ gbà lórí ìyá wa. Insha Allah ta'ala. Bàbá wa Wọlé Ọ̀kẹ́ ni wọ́n ní kí wọ́n kọ́kọ́ síde fún wa. Ọ̀nàrẹ́bù Wọlé Ọ̀kẹ́ ẹ dákun ẹja bọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí gbogbo àwa tá a bá wọn wá. Ẹ dákun káwọn ọkùnrin wà báyìí káwọn obìnrin wà báyìí. Ẹ dákun ẹ máa bọ̀ báyìí. Bàbá wa Ọ̀nàrẹ́bù Wọlé Ọ̀kẹ́. Èló lẹ fún wa. Èló lẹ fẹ́ gbé kalẹ̀. Àbí èló lẹ fọ́ lọ́hùn. Nínú 50 million ká pín 10 million sí ọ̀dọ̀ alájà. Àwọn Ọ̀nàrẹ́bù wa Wọlé Ọ̀kẹ́ àwọn ni wọ́n fẹ́ sọ̀rọ̀ báyìí. Bismillahirrahmanirrahim. Allahu Akbar. Assalamu alaikum jama. Assalamu wa rahmatullahi wa barakatuh. Aki bàbá wa aṣíwájú wa the chief imam ti gbogbo ìlú Ẹdẹ. Mo kí bàbá wa kábíyèsí in absentia bàbá tìmí Ẹdẹ kí adé ó pẹ́ lórí o yùkẹrẹ adọkínní. Mo kí gbogbo àwọn bàbá wa àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn Islam. Mo fẹ́ kí bàbá mi tó wà ní Jòkòmbé bàbá wa tó jẹ́ aṣíwájú wa tó yẹ pé àwọn ni wọ́n kọ́ wa ní òṣèlú bàbá wa Alhaji Shuaib Afọlábí Oyèdòkun. Mo kí gbogbo àwọn àlejò wa gbogbo àwọn èèyàn wa tí ó yí afẹ́ dání ọlá ní èní. Nígbà tí mo dé àgbálérò pa àmọ̀ wà ń bí lẹ́nìí ṣùgbọ́n nígbà tí ọ̀gá mi Ambassador Bello tó ní pé àǹtí mi ń gba ẹ̀yẹ lẹ́nìí ní ìlú Ẹdẹ wọ́n ní pé ẹ jẹ́ ká lọ síbẹ̀ òun la ṣe débí báyìí. Ìgbà tí mo dẹ̀ rí ìwé tí ẹ fẹ́ fi ṣe launching mo rí pé 500 million ni ó wà ní ojú ìwé yẹn. Ohun tá à ń ṣe ń bí lẹ́nìí òun làwọn olóyìnbó ń pè ní crowdfunding. Mo wá gbé calculator mi mo wá ní pé 500 million tí a bá pín sí ọ̀nà 500 ó ṣeé ṣe ká ní àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ tí a tó 500 tàbí tá jù bẹ́ẹ̀ lọ pé bóyá ká pín ní 1 million naira kó kúkú pé mo tó wà wò pé wàhálà yẹn lè pọ̀ jù pé àbí ká reduce ẹni ká pín sí bóyá èèyàn 200 so that kò ní pẹ́ wa. So resolution mi nìyẹn pé bóyá ká pe àwọn ojúlùmọ̀ wa ní ọ̀nà 100 kó lè yá. So nídìí èyí ní orúkọ ẹ̀gbọ́n mi Ambassador Bello àti ìyá wa Barrister Adékẹ́mi Bello àti ní orúkọ olùdíje wa Alhaji Munirudeen Bọ́lá Oyèbámẹ́jì máa fi 2.5 million sílẹ̀ ẹ ṣé. Allahu Akbar atakbir. Ẹ jẹ́ kí a gbé ọkọ̀ Ọlọ́run tóbi. Allahu Akbar. Wọ́n ní lórúkọ ìyá wa Marufa Adékẹ́mi Bello Adéjàre Bello Honorable Wọlé Ọ̀kẹ́ wọ́n láwọn fún wa ní 2.5 million naira. Allahu Akbar. Nínú 10 million tá a fẹ́ gbà lórí ìyá wa. Allahu Akbar. Àti ní 2.5 million. Ẹ dákun ẹ bá gbó kọ́ Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí i.
bákan náà àti ìmẹ́ni tí olóògbé lọ́dọ̀ Ọlọ́run ambassadọ̀ tí wọ́n tún ní ká tó ké sí tí wọ́n tún ṣe dáadáa fún wa. àwọn lọ́kàn bàbá gan lọ́kàn báyìí. bàbá lọ́kàn báyìí. Allahu akbar ẹ̀yin lọ́kàn. Allahu akbar. nínú 500 Bismillahirrahmanirrahim. a ti rí 2.5 million. Councillor ṣe ti dáwó jọ ẹ̀yin councillor autonomy ṣòwò wa ti pé 500 million. lẹ́ẹ̀kan sí mo kí bàbá wa imam mo kí bàbá àfàgbà mo kí bàbá mi ò tí ẹ mọ̀ pé bàbá wa imam Ògbómọ̀ṣọ́ wà nílẹ̀ bàbá ẹ dákun ẹ má bínú kì í ṣàfojúde o Ọlọ́run ó jẹ́ ká ẹ lo ìgbà náà pẹ́. àmín. ẹ̀sìn Islam tẹ̀ ń gbéga kò ní lọlẹ̀ láíláí ọ̀làlá haúlà wàlá quwwata illa billahi ìlàlẹ̀ láyé ìgbà wa lásìkò ẹ rí i pé mo sọ pé mi mọ̀ pé mi lálága àjòkó yìí ṣùgbọ́n pé ẹ ti ẹ̀ka ìyàwó mi yẹ mo mọ̀ pé òun gan láàyè ara ẹ̀ gẹ́gẹ́ bí permanent secretary ní Ministry of Justice of Osun State ọmọ ìlú Ẹdẹ sí ni òun gan ti gba àyè fún rẹ̀ ṣùgbọ́n mo wá wò pé ẹ tún gba èmi náà gẹ́gẹ́ bí olú ọmọ ìlú Ẹdẹ ẹ tún wo tèmi náà mọ́ lára iyì òní tán lé ẹnìkọ̀ọ̀kan yín náà àmín. iyì tẹ́ ń fún mi gẹ́gẹ́ bí olú ọmọ ìlú Ẹdẹ Ọlọ́run ọba kò ní jẹ́ mi náà tẹ́ lọ́wọ́ yín o. àmín. mo ń gbọ́ pé bàbá wa ìmáàmù ìlú Ọ̀yọ́ Aláàfin ọmọ òjò pàṣẹ kẹrẹmà ọmọ Àtìbà ọmọ òjò pàṣẹ kẹrẹmà dẹ̀ mo gbọ́ pé bàbá náà wà ń kalẹ̀ bàbá salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. lórúkọ èmi àti ìyàwó mi barrister Marufat Adékẹ́mi Bello àwa náà drop 2.5 million. Allahu akbar. ẹ jágbe Ọlọ́run tóbi. Allahu akbar. jazakumullahu khayra. Ọlọ́run bá a san ilé san rí. Àmín àmín. àwa náà tí. àwa tá a tẹ̀lé wọn wá. táwa bá wọn kẹ́yẹ. ó yẹ káwa náà fi nǹkan lẹ̀. nínú ta ni ó ṣáájú. 500 Mansuru lè million àti mọ̀lé. 5 million naira. ibi àríyọ sínú. mo kánsílọ̀ pátá ẹ máa bọ̀. pátápátá. auditor general local government. auditor general fún autonomy. 20,000. ẹja ní Allahu Akbar. Allahu akbar. wọ́n láwọn fún wa 20,000 naira lánàá náà bí wọ́n ti ṣe láàrin nù kò ní tán lọ́wọ́ yín láíláí. àmín. wọ́n náwó lánàá. ẹ dákun bí ọba tó kù sí. níbo ló kù sí àmọ́ rojọ́ mọ̀ ni. nínú 500 million. bàbá wa protocol. bàbá wa protocol. bàbá wa auditor general local government wọ́n ti fún wa ní 20,000 naira. wọ́n ti fún wa ní 10,000 naira. DF. ẹ dákun àwọn gbogbo aláàjì wa àwọn bàbá Muhyiddin fowó Abdulrauf DF Minister of Justice 20,000 naira. Allahu ìyá wa láti ilé ìmọ̀lé 10,000 naira. Allahu akbar. àwọn broda wa Abdulhakeem Arowolo Director of Admin and Supply Minister of Justice 20,000 naira. Allahu. bàbá wa Shuaib Oyedokun. àwọn aláàjì wa Abdulrafi Muhammad Awal 20,000 naira. Allahu akbar. bàbá wa Oyedokun 20,000 naira. àwọn ẹnjìníà wa lọ́sẹ̀ náwó lánàá nu kò sẹ́ni tó jáde tí wọ́n náwó fún. ìyá wa Samata 25,000 naira. ẹja gbọ́dọ̀ lọ́wọ́ bí. Allahu akbar. ẹ wọ́n jò dira wọn lọ́wọ́. ẹ dákun bológun kù sí. Allahu akbar. Adéjàre women's wing 5,000 naira. Allahu akbar. Barrister Nurein Okunlola Minister of Justice 10,000 naira. Allahu akbar. wọ́n kó wá cash ni o. Honourable Harif 20,000 naira. Allahu akbar. ibi tó bá tún kù sí ẹ dákun ẹ jẹ́ ká dáhùn lẹ́ẹ̀kan náà. wẹ́ẹ̀mà ibẹ̀ ní ká ẹ máa ṣe sí. Honourable Abiola Adéwùmí 5,000 naira. 5,000 naira. a lè máa ṣe owó sínú bank account.
Honorable Adewolu Adewolu 20,000 naira. 20,000 naira. Allahu akbar. Ibo ló kù sí? Nbo ló kù sí? Allahu akbar. Honorable kí lọmọdé mà lórúkọ bàbá wa wọ́n ní àwọn fún wa ní 20,000 naira. Wema ni o Wema bank. Ẹ má lọ nù. Asakiru Mansur Muhammadu Saheed Adekilekun 5,000 naira. Allahu akbar. Ọ̀kàrí láì. Barakallahu fi. Àmín. Àti Lọ́lá Ìdòwú 5,000 naira àti Wema bank ní Wema bank. Wema bank. Ẹja máa ṣe sí Àkáǹtì Wema bank project yẹn. nù. Project account nù. Ẹ ṣeun o. Ọlọ́sàn ilé san rí. Àmín. Níbo ló kù sí? Jazakumullahu khairan. Ojú ọ̀rọ̀ mọ́ ni. Ọ̀dà ọlọ́sàn ilé san rí. Ẹ ṣeun wa o. Bàbá wa ọlọ́sàn ilé san rí. Ilé náà ò ní bàjẹ́ láì tóbi Ọlọ́run. Wema 5,000 naira. Ọ̀yà secretary. Wema 5,000. Secretary citation. Arowolo Musafi. AK Wema 5,000 naira. Secretary citation. Lọ́dọ̀ Ọlọ́run ìyá wa Ma'rufa Adékẹ́mi Adéjàre Bello àwọn náà ni bàbá ìmáàmù àgbà ni wọ́n fún wọn ní àmì ẹ̀yẹ wọn. Ọlọ́run fi báríkà sí barakallahu fihi. Ẹ sì kú ìnáwó náà èyí tọ́pọ̀ Ọlọ́run fi rọ́pò ẹ̀. La ilaha illallah. La ilaha illallah. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Dr. Tafik. A pè bàbá wa Dr. Muhammad Taufik Adekunle Abdulhamid, former rector Federal Polytechnic Ayede. Bàbá wa immediate past rector of Federal Polytechnic Ayede, Al-Imam Ad-Doktor Gbogbo wa tí a bá wọn wá yá máa bọ̀. Adekunle Abdulhamid. Gbogbo àwọn tá a bá wá káwọn náà dìde. Gbogbo àwọn tí a bá àwọn bàbá wa. Gbogbo àwọn tí a bá bàbá ìmáàmù wá. Ìmáàmù wá. Kí yá máa bọ̀ wá síbí. Àwọn bàbá wa Alhaji Abdulgani Muhammadu Tani wọ́n bá àwọn bàbá wa wá. Bàbá wa Alhaji Kọ́lá Bushura Ọlágúnjú wọ́n bá wọn wá. Bàbá wa ìmáàmù àgbà ní Màkó wọ́n bá àwọn bàbá wa wá. Adékú láàrin ọkùnrin. Allahu Akbar. Bàbá deputy rector Federal Polytechnic Ẹdẹ a rí 10 million láàrin pẹ̀lú ògo Ọlọ́run. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Acting rector. Ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn bí. Allahu Akbar. Bàbá wa Allahu Akbar. Bàbá wa Dr. Nahud Fọlárin Akínyìn o. Èló lẹ́fọ̀ Ọlọ́run o. Lórúkọ bàbá wa. Àwọn ni ẹjọ́ wọ́n kọ́ sọ ká lè mọ bí a ti rí. Ẹyin ni èló lẹ́fọ̀ Ọlọ́run. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Mo kí gbogbo àwọn bàbá mi tí wọ́n wà ní orí ìjókòó pátápátá bẹ́ẹ̀ látòrí bàbá wa ìmáàmù àgbà gbogbo lẹ́dẹ̀ lápapọ̀, bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́, bàbá wa ìmáàmù àgbà ilẹ̀ Ọ̀yọ́, bàbá mi àgbà bàbá wa Kètúwí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ la kọ́ lára wọn nígbà tá a wà lẹ́kọ̀ọ́.
wọ́n pọ̀ ń bẹ́ẹ̀ mi lè dákọ̀ tán kí n má gbà wá lásìkò wọ́n lé mi ní kí n kọ́kọ́ sọ̀rọ̀ wọ́n sì ní má fọ̀rọ̀ gùn wọ́n lè lò ní kí n filẹ̀ mo láwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ tí wọ́n bá ń fi kún àmọ́ lápò ara mi 250,000 naira. Allahu Akbar. wọ́n ní àwọn fún Ọlọ́run ní 250,000 naira. wọ́n ní kí máìkì náà lọ sí ọ̀dọ̀ acting rector Federal Police Ayédè. mo kí gbogbo ẹ̀yin bàbá wa a dúpẹ́ lọ́wọ́ yín. alhamdulillah. tí ẹ ka ọ̀gá mi yẹ gẹ́gẹ́ bí ìkan nínú àwọn tí ó deserve award ìlú Ẹdẹ ò ní dàrú. Àmín. Muslim community a máa lọ wájú ni. A ti produce bàbá wa Taofik Ọlọ́run túbọ̀ gbé wọn sókè. Ọlọ́run túbọ̀ tún bá wa generate his like as many as possible within the Muslim community. Ṣé ẹ mọ̀ wípé ọ̀gá mi ni wọ́n àgàtàn fílẹ̀ mú kàn dọ́ra fi ìdí hẹ́bà yìí gẹ́gẹ́rẹ́ mi gbọ́dọ̀ jòkó sí so yọ rọrùn mo fi 50,000 naira mo fi support ọ̀gá. Atakbir. ẹja gbọ́lọ́n tóbi. Allahu Akbar. ó di 300. Sallu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Mo kí àwọn bàbá wa tí wọ́n wà ní ìkàlẹ̀ pàápàá jùlọ mo kí right honourable ambassador Adéjàre. mo rò pé iná fẹ́ jọ wá ń bí ni ambassador mo rò pé fẹ́ jọ ìmáàmù bí ni ìmáàmù wà ń bí ẹ mọ̀ bọ́ ẹ fowó tí ìmáàmù lẹ̀ o ẹ máa bọ̀ ẹ mọ̀ ti lọ. So ní orúkọ rector wa engineer Dr. Saniman Yaya the rector Federal Polytechnic Ẹdẹ ó yẹ kán wà ń bí but wọn ò sí nítòsí so wọ́n ní kí n sojú àwọn èmi náà gan sì tó rèé bí mo sojú wọn bí n sojú mo gbọ́dọ̀ wá síbi àṣeyẹ ìmáàmù àtàwọn yòókù ẹ rí i pé àwọn tó súnmọ́ wa náà làwọn tẹ̀ ń fún ní award so ní orúkọ rector mi mo ń promise 100,000 naira. Allahu Akbar. èmi gangan fúnra mi sẹ́ pé mi gbọ́dọ̀ ṣe ju ọ̀gá mi lọ èmi náà wàá ṣe ní lájì 50,000 naira kọ́lọ́n kó gbà ní padà. Allahu Akbar. ẹja gbọ́ kọ́lọ́n tóbi. ìyàwó abọ́sà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ní orúkọ àwa tí a bá ẹ̀tọ́ Abdulhamid Taofik ṣiṣẹ́ à ń pè wá ní progress group ní orúkọ wọn a máa fi 250,000 naira sí. ẹja gbọ́ lọ́n tóbi èlò lọ́dà báwọn ó jẹ́ 800. gbogbo ọ̀ wọlé kò sí wàhálà èmi kọ́ àbí. mo ní 800,000. ọ̀rẹ́ èmi náà. aha alakola èlò lẹ́fún wa èlò. ọlọ́run ọ̀sán 20,000. bàbá wa Fadilatu Sheikh Abdulghani wọ́n ní lórúkọ bàbá wa ẹ jẹ́ kéde fún wa. àwọn bàbá wa ambassador wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn bá bàbá wa. bàbá wa Suwaibu Oyedokun 10,000 naira. èmi náà fi 100,000 kún. Allahu Akbar. speaker ẹ̀yin lẹ́sàn tètè mi. ọjà 2.8 sẹ́gbọ́. 20,000. Allahu Akbar. ọ̀dà. naam. àwọn bàbá wa Dr. Daoud Adé Lani. bàbá wa Dr. Abdul Latif Aniyan àwọn náà ní lórúkọ bàbá wa Imam 20,000 naira 10,000 naira. ọjọ́ máa lọ ni. ẹ dákun bí tó bá kù sí lásìkò mọ́ báyìí. 5,000 naira. citation of Imam Alhaji wa engineer Dr. Taofik Adekunle Abdulhamid. Imam Ababudin
5,000 naira. Imam Taofik Adekunle Abdulhamid holds BEd in electrical engineering. Mr. Lawal láti Federal Poly. 5,000 naira. ìyàwó bàbá. From University of Ilorin. àwọn bàbá wa Dr. He also has engineer MSc in Dawud industrial Folarin engineering 10,000 naira. in 1999 from University ìyàwó of bàbá wa Ibadan. MSS àti gbogbo àwọn ọmọ 100,000 naira. 10,000 naira. bàbá wa bàbá Wahid Babigbade tọ ẹrú ọlọ́run 10,000 naira. ẹrú ọlọ́run kan 5,000 naira. bàbá wa Awotunde 10,000 naira. bàbá Imam Ògbómọ̀ṣọ́ 10,000 naira. bàbá wa Mr. Yusuf Dadi Abdul Hafiz 2,000 naira. bàbá wa bàbá wa Lajide Abdulfatah 5,000 naira. Alhaji Ọ̀pọ̀lá 5,000 naira. tọ ẹ dákun bàbá ti dọ́ọ̀pù nǹkan tá a fẹ́ dọ́ọ̀pù ẹ jẹ́ ká lọ́ọ́ máa jókòó. àbú ayé 1,000 naira. iye lọ́sọ̀mọ́ aláàrẹ̀ náà nù ó. ọlọ́run ìbáríkà sí gbogbo àwọn ọ̀dọ́ ẹja dá sí. bàbá wa Khalifa Abubakar ìyá wa 1,000 naira. 2,000 naira. Adra Hadirat 2,000 naira. olóògbé lọ́dọ̀ ọlọ́run. secretary Imam Engineer Dr. Taofik Adekunle Hamid. àwọn bàbá wa yìí 1,000 naira. Is a registered professional engineer. Imam Alim 2,000 naira. And a fellow of several professional bodies, including Nigerian Society of Engineers, Nigerian Institute of Electrical and Electronic Engineers, Institute of Management Consultants, Institute of Policy Management Development, and Chartered Institute of Productivity and Quality Management. He served briefly as acting rector of Polytechnic Ire before he got his appointment as the pioneer rector of the Federal Polytechnic Ayete Oyo State. He has received several awards, including the Astute Public Administrator Award and Best Master Thesis Award. Dr. Abdulhamid is also the chief imam of Federal Polytechnic Ede since 1996. He is married with 4 children, and his research interests include power and electronics, telecommunications, and technological management. I present to every one of us this afternoon Imam Engineer Dr. Taofik Adekunle Abdulhamid, the recipient of Outstanding Leadership with Integrity Award from Ede Muslim Council. ẹja ní Allahu Akbar. lọ́dọ̀ bàbá wa Imam láti wá gba certificate. ó yẹ wá gba award yìí lọ́dọ̀ bàbá Imam o. lọ́dọ̀ bàbá wa Imam. ẹ dákun ẹ bá fún bàbá wa lọ́nà ẹ fún ọ lọ́nà. Professor Engineer Lukman Jimada Adekelekun. ẹ̀yin oní fọ́tò ọ̀yẹ̀ ẹ̀yà. àti Professor Jimada kan máa bọ̀. Professor Lukman Jimada Adekelekun. àti gbogbo àwọn tó tẹ̀lé wọn wá káwọn náà máa bọ̀ wá síbí yìí. kí wọ́n máa bọ̀. Professor Lukman Jimada was born over 50 years ago into the Adekelekun dynasty of Imale compound, Ede. His father, late Sheikh Alhaji Jimada Remu Abdulkadir Adekelekun, was the first missioner, chief imam of Asar in Ede branch, and one of the founders of the society in 1960. tí mo ti ń ṣiṣẹ́ mo kí bàbá ìmáàmù Ọ̀yọ́ àti gbogbo àwọn bàbá ìmáàmù tó wà ń kalẹ̀ mo kí gbogbo àwọn bàbá bàbá láti ilé ìmọ̀lẹ́ bàbá wa emeritus professor Abdulmajid Ọláìdé Abbas àwọn tí ń rí ẹ láti kékeré nù mo kí gbogbo àwọn bàbá wa fáwọn tí wà ń kalẹ̀ ní orúkọ mi àti my immediate family máa fi 500,000 lẹ̀. At-takbir, Allahu Akbar. ṣùgbọ́n gómìnà wa wọ́n fi mí sí ààyè kan tẹ́lẹ̀ máa rò pọ̀ mọ́ àwọn mining sector àwọn náà wà ń bí ìfẹ́mẹ́gbẹ́fẹ́ nìkan wọn àwọn náà dúró tì mí bí so àwọn náà ní lóko àwọn náà kí n fi 500,000 lẹ̀. Allahu Akbar. mo wá tún sọ fún ẹ pé ó ní assignment kan tí music council fún mi
wípé èmi ni kí n chair scholarship board nítorí mo ti fowó bẹ́ẹ̀ pé owó ń kéré mo fẹ́ kọ́ pọ̀ dáadáa so wọ́n á ní kí n tún donate 1 million naira. Allahu Akbar. See scholarship board. So I'm going to have 2 accounts. So 1 million naira for myself and I want to tell them our mining sector for that renovation. The 1 million naira to the account of M-Chef. Esengeri. Jazakumullahu khairan. Kò ní tán lọ́wọ́ yín o. Ẹ ní dẹni àná o. Àwọn bàbá wa tí wọ́n tọ́jú wa Emeritus Professor Abdulmajid Ọláìdé Abbas mo fẹ́ gbé fún ẹ dandan ni wọ́n gbọ́dọ̀ fowó àṣẹlẹ̀ fún èmi àti ìkejì mi. Ní orúkọ Adekelekun family a máa fún ẹ ní 50,000 naira. Allahu Akbar. Ìrẹ́ àti Jimoh mo sọ̀rọ̀ yẹ 50,000. So bàbá wa àwọn náà ní ẹkún bàbá fún wa àwọn àti bàbá wa fàgbà àwọn náà ní tábà ti rí ọkàn wa balẹ̀ wọ́n ní pé àwọn ò fún wa ní àmsúnà fẹ́mi àti èkejì mi ẹ jẹ́ ń gbé fún I'm a member of governing council. Deputy Rector sí wà ń kalẹ̀ so tí Deputy Rector bá lè sọ̀rọ̀ as a member of management èmi ó pàṣẹ as a council member so kí Deputy Rector sọ̀rọ̀ I'm a council member donate. Lẹ́ẹ̀kan sí ẹni tó ní àṣẹ ó ti pàṣẹ Professor Jumoda Lukman òun ni ó sojú gbogbo Ẹdẹ community nínú ìgbìmọ̀ tó ń ṣe àkóso iléèwé Federal Polytechnic Ẹdẹ lẹ́ẹ̀kan lórúkọ rector àti fi 100,000 lẹ̀ gbọ́n ní ìsìn gẹ́gẹ́ bí governing council òun tún fẹ́ ká fowó lẹ̀ so mò ń jẹ́jẹ́ pé pẹ̀lú àṣẹ Ọlọ́run màá ṣiṣẹ́ tọ́ màá gba 100,000 wá lọ́wọ́ governing council. Allahu Akbar. Yọ ma jẹ́ tún rẹ̀ báyẹn. Atakbir. Wẹ́ gbọ́dọ̀ má bàa Lukman tán lórí pé gbogbo ẹ̀ máa wò pé bóyá gbogbo ti ń rí gan ajọ́ ń jẹ tọ̀ẹ̀tọ̀ ẹni. Ṣùgbọ́n kò sì rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mi gbọ́dọ̀ sọ pé ibi tí prof bá wà tẹ́ ẹ bá rí ó yẹ kẹ́ ẹ lè rí mi. Màá fi 25,000 naira lẹ̀ láti fi support professor pẹ̀lú gọlọ́n ó di 75,000 naira. Allahu Akbar. Wọ́n gbọ́dọ̀ fi 25,000 lẹ̀ I announced 50,000 naira for him. Allahu Akbar. 50,000 naira. Ẹ jẹ́ pé ó kọ́ Ọlọ́run tóbi. Allahu Akbar. Owó tiẹ̀ dà. Ọ̀ya Mọ̀nsó. gbogbo àti abá wọn wá ẹja náà dá sí. Professor Mahbub. The entire family. Ahlan wa sahlan wa marhaban. Àwọn tó jẹ́ pé àwọn Professor Mahbub àmọ́lọ́tọ́ wa àwọn náà kéwọ́n kéwú wọ́n ní wọ́n ti sọ fún mi pé I should announce the sum of 100,000 naira local family. Allahu Akbar. Ẹja gbọ́dọ̀ tóbi o. Allahu Akbar. Akíbàbá Professor Mahbub wọ́n ti announce ahlan wa sahlan. Bàbá wa Kọ́lábùsọ̀ local family àwọn náà ti wọ bẹ̀rẹ̀ wọn. Èèyàn gidi wọn náà mọ̀wó wa èèyàn gidi wọn náà mọ̀ sùúrù. Ẹ̀yin yá wa owó yín gbọ́dọ̀ débì ẹ mọ́ dùn lábẹ́ family ẹjọ́ débì. Kí àwọn bàbá wa kí wọ́n máa lọ sí ọ̀dọ̀ bàbá wa imam Mọ̀nsó Alápárùtù ọ̀bọ̀rẹ́ ti rí kú ọkọ̀ tìràn mọ́. Wọ́n lọ sọ́dọ̀ Ọlọ́run ọ̀dọ̀ ambassador Abéjàre kó lọ gba àwọ̀dù wọn lọ́dọ̀ wọn. Ambassador Abéjàre wọn gbé àwọ̀dù wọn fún wọn. Yusuf Adepoju kí wọ́n máa bọ̀ wá. Bàbá wa olóyè ọjọ́ òní Malam Yusuf Adepoju Ọmọwálé kí wọ́n máa bọ̀ wá síta. Kí àwọn èèyàn náà ó tẹ̀lé wọn kó gbogbo tó lẹ́yìn àti wọn. ajé ọkùnrin tí a torí wọn wá
apá ọ̀tún bí certificate wọn dà. apá bí kán máa bọ̀ wá síbí ẹ máa bọ̀ wá bí ẹgbẹ́ bí. Anakunla. Ọya ẹjí kò àbọ̀ kọjá o. Cameraman. Bàbá wa. Malam Imam àgbà. Yusuf Adepoju. Ok, bàbá wa. Olóyè ọjọ́ òní. Ambassador. Àwọn náà ni wọ́n present certificate àti. Malam Yusuf Adepoju. Jùmọ́dá. Àti gbogbo àwa tí a bá wọn wá. Ọlọ́mọsá ìjáre yín pẹ́. Ẹ dákun ẹ fún bàbá mọ́mù lọ́nà. Very rowdy. Malam Yusuf Adepoju ní orúkọ ẹ dákun ẹ wo ẹ̀yin kámẹ́rà ẹ bá jẹ́ ẹ wo ṣebí ẹ̀yin wo gbé lọ́ba náà wọlé. A'udhu billahi minash shaitani rajim. Ẹ dákun gbogbo wa tí a bá wọn wá ẹja lọ jókòó ẹ dákun ẹja lọ jókòó. Ní orúkọ bàbá wa tí wọ́n jẹ́ chairman ẹ jẹ́ ká lọ jókòó a máa pè wá wá ta lọ́kọ̀ọ̀kan àmì ẹ̀yẹ yìí ààyè yìí ti fẹ́ fún pọ̀ jù. Professor wa ẹ dákun. Professor Lukman Adekunle Kojimada. Please kindly go back to your seat please. Àwọn olóyìnbó pè ní outstanding public service leadership award. Má sọ nǹkan mi mọ́. Ìtumọ̀ ẹ̀ náà ni pé ẹ jẹ́ ká lọ jókòó. Ẹni tó ń ṣiṣẹ́ ọba tó ṣe tó sì yanrantí. Let's go back to our seat please. Ọba àlejòọ́lá pé àìmọ́sẹ́ ẹ jẹ́ ká padà sórí ìjókòó wa. Ọlá haúlà wàlá kùwátà ilá bìlá ìlàlẹ̀. Ọmọ dá kéèyàn dá o. Ṣùgbọ́n ìta fi mọ̀ náà lówó owó láì mọ́ o. Pé lóòótọ́ lẹ bá wọn wá bí o àbábá wa Fúlàní. Ntí ó lè ń kó ẹ̀ ń di ẹ̀sìn Islam Ọlọ́run jẹ́ kẹ́rẹ́. Ọlọ́run bá sẹ́yìn lẹ́sàn-án rí. Ọ̀dà náà. Ní orúkọ bàbá wa Malam Yusuf Adepoju. A fẹ́ gba ìlú ní àgbà. Ní kó tó di 50 àbí. Ìrọ̀ ọ̀tọ̀ táwọn oyè làwọn. Lórúkọ wọn a gba 50 million naira. Bitcoin. Ẹ̀yin lẹ wí o wọ́n ló kéré. Ta ni ó ṣáájú? Ẹ gba 50 Bitcoin. Ta ni ó ṣáájú? Àwọn alájí wa Muhyiddin ọmọ ètò wọ́n máa bọ̀. Àwọn alájí wa Muhyiddin ọmọ ètò. Ṣé máa pè wọ́n? Àwọn alájí wa Abdulhamid ààrẹ kan máa bọ̀. Ọmọ ètò ìlú lẹ́fọ̀ọ́ lọ́hùn. Wọ́n láwọn fún wa ní $1,000. Ẹja gbọ́kọ́ náà tóbi. Allahu Akbar. That is 1.5 million.
Allahu $1,000. $1,000. Wọ́n dẹ̀ ti kọ́ lé lọ́wọ́ wọn ni o. lọ cash. Ẹ má bínú pálí o. Ààrẹ Abdulhamid Ojo èlò $1,000. Ẹ já gbọ́ fún Allahu Akbar. Allahu Akbar. $1,000. $1,000. Bàbá yìí. Abdulhamid. Alagusi International. Abdulhamid. Alagusi. Small boy. Ó ti fún wa ní $1,000. Allahu Akbar. Ẹja àwọn bàbá wa ná. Ẹgbóná. Alagusi. $100. $100 ló fún wa. Alabi Musa. Àwọn bàbá wa. Alagusi International. Baba. Àwọn bàbá wa. Àwọn bàbá wa kábíyèsí. Bàbá wa ọba Onígbàyè $50,000. Allahu Akbar. Bàbá wa Onígbàyè $50,000. Bàbá ẹ dákun bàbá wa Aliketu. Acadip Nigeria $500,000. Owó. Acadip Nigeria $500,000. Bàbá wa àgbà. Bàbá wa Aliketu wì. Bàbá wa àgbà. Wọ́n ní dúdú wọn lásán. Owó. Ó ju ẹni owó lọ. Dídú wọn lásán. Ó ju yìí lọ. Dídú wọn lásán. Ó ju àlùbáríkà lọ. Àwọn làwọn fún káwọn mọ̀ dìde níbi táwọn jókòó sí káwọn mọ̀ bọ̀ wá níbí. Káwá pọ́n mọ́làm lé. Kọ́lọ́wọ́n láyé tóbi Ọlọ́run. Gbogbo dáadáa wọn ọlọ́jọ́ máa pọ̀ sí. Gbogbo ọ̀tá kọ́lọ́ba mójútó wọn. Wasakantum fi masakinihim alladhina zalamu anfusahum fatabayyana lahum. Ẹ̀yin náà lè parí. Bàbá wa àgbà Aliketu wì. Kọ̀dí ata. Allahu Akbar. Bila ajab. Wọ́n ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wa ìmáàmù Ọ̀yọ́ sọ àti bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti èyí táwọn bàbá wa gan mọ̀ fúnra wọn. Ọlọ́run tó mọ̀ ọmọ ṣàlẹ́ṣà tó ṣe bó ti ṣe. Ọlọ́run tó mọ̀ ọmọ ṣàwọn lẹ́ṣà tó ṣe wọ́n bó ti ṣe wọ́n ó tó wáá dá wọn padà sílé. Wíwá tí a wá àti gbogbo ntọ́lọ́run ní ká fi ilẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Wíwá tí àwọn wá àti gbogbo ntáwọn pàtì wọ́n ní títóbi wọn níwájú àwọn ó jù bẹ́ẹ̀ lọ. Bàbá wa fi $100,000 wọ́n fi kalẹ̀ bàbá wa Aliketu. Bàbá wa ìmáàmù àgbà Ọ̀yọ́. Akínyìn bàbá. Bàbá wa Asheku Masehud Ramadan Jibril Aliketu Aliamiri Alilori. Ẹ ṣé bàbá. Àtúbọ̀tán yín ọlọ́jọ́ ọ̀dà. La ilaha illallah. Ọmọ ya. Alagusi $500,000. $500,000. Barrister Alhaji Muhyiddin Ajibike $100,000. Adesina Wasiri gbogbo ilẹ̀ fún. Sebilu Naja $250,000. $250,000. Bàbá wa Onígbàyè Alhaji Mahmood $50,000. Adesina SAN $200,000. Alifulani $250,000. $250,000. Ọmọ ìyá ma pa. Alifulani $250,000. Alhaj Adebisi Sikiru tí wọ́n mọ̀ sí Abu Yusuf $100,000. $100,000. Ṣé ẹ fún ẹni káàdì? Wema Bank. Bàbá wa Adépọ̀jù ọmọ wálé àdìhí bìdọ̀ àtúnà rúdàtì ilé iná dúkìá wa ní Ọlọ́run wa dá padà wá bá wa fún wa. Bàbá wa Dr. Abdulwahid Tijani ìwòsàn rọrùn. Ìwòsàn rọrùn worldwide $50,000. Imam Dr. Abdulateef
Alfata. Iyawa. Latofa. Alhaja wa 100,000 naira. Kaola. Alhaja wa 100,000 naira. Kaola. 500,000 naira. Bọ́bá ṣe lọ́ọ̀ fún ilé Ifẹ̀. Account. 100,000 naira. Kafila. Ẹ bá wá kàǹtì fún wa. Fún Alhaja Kaola. Alhaja Kafila. 500,000 naira. Alhaja Kafila. Alhaja Kafila. 500,000 naira. Kaola. 500,000 naira. Ọmọ wálé. Bàbá Ọmọlúwàbí Musa. Agbesinga worldwide. 100,000 naira. Ẹ ṣeun o. Ọmọlúwàbí bread. 100,000 naira. 100. Agbesinga worldwide. Ẹ lọ customize mẹ́tò yín. Ibà ti sọ yín. Nam. Owó ò tí ì pé. Àwọn Alhaji wa Yusuf Adékúnlé. Usadem. Petroleum. 100,000 naira. 100,000 naira. Lórúkọ ilé ọdún ayé. Àwọn Alhaji wa Abdulateef Aniyan 50,000 naira. Lórúkọ ilé ọdún ayé tó produce bàbá wa Adépọ̀jù 10,000 naira. Account number tá ń lò 022 7549 023 02 27 54 90 23 Wema Bank Ede Muslim Council. Ọládẹjọ Ayọ̀tọ́lá Afis 100,000 naira. Ìsàlẹ̀ yìí. Bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́. Bàbá ìmáàmù tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Worldwide. 100,000 naira. 100,000 naira. Ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sàn-án rẹ̀. Kò ní tán lọ́wọ́ yín. Alhaji wa Shuaib Oyedokun. Bàbá wa Alhaji Shuaib Oyedokun. 100,000 naira. 100,000 naira. Ustaz Jagumolu. 10,000 naira. 10,000 naira. Kò ní bàjẹ́ fún yín. Ọmọ ìyá. Ó ti wọlé Alagusi 500,000 naira. Ó ti wọlé Alagusi. Ẹ̀yin ya wa, ẹ̀yin ya rọrùn, ẹ̀yin ya re. Ẹjọ́ wo yín náà débì. Ìyàwó Alhaja Kaola 500,000 naira. Túndé Ayọ̀fẹ́. Ẹ̀yin ya wa, ẹ̀yẹ wa tẹ́ kù. OMU Osun State 20,000 naira. Onda. Wọ́n lákàntì yà wọ́n níbi. Sínú àkáǹtì. Ó máa wọlé sínú àkáǹtì. OMU Osun State 20,000 naira. Ọwọ́ kú bàbá wa gangan. Account number. Wema. Gbogbo ẹ̀yin ìyá tí ẹ bá wọn wá àmàgbúrò yín. Ade plenty. Ade pọ̀. Àwọn Alhaji wa Muhyiddin Ajibike 100,000 wọn ó ti wọlé. 100,000 naira. Jazakumullahu khaira. Jazakumullahu khaira. Ọmọ wálé. Ó kú ti wọn gangan. Bí dọ̀wá tuna. Alẹ́tì rúdàtì ilé iná. Àwọn obìnrin Ansarudeen 5,000 naira. Barakallahu fikum kullaha. Ìlóbù. Tàílé yìí. Bàbá wa Alhaji Sanusi. 10,000 naira. 5,000 naira. Rimi. 5,000. Tani. Ọmọ ya. Ó sì dáadáa pọ̀. Lọ́sọ̀lẹ̀ sàn rí. Bó bá tún wà ń dákun bá wú jáde lákun. Bá wa wú jáde. Wẹ̀yìn dáadáa. Account number. Gbogbo owó tá ń wá 500 million tá ń wá ń bì láti rí. Ẹgbó kan lọ́n tóbi. A lọ sí ọ̀dọ̀ bàbá wa. Ìjọ Salam. Ìjọ Salam. Èló 10,000 naira. Ẹni Ọ̀ṣun branch. Ìjọ Salam. Ìjọ náà ò ní bàjẹ́ o. Bàbá wa Adépọ̀jù. Alhaji Adéwọlé 100,000 naira. 100,000 naira. Alhaji Adéwọlé 100,000 naira. Ṣé transfer ni àbí cash? Láti ìlú Èkó. Transfer
kí wọ́n wá gba account number. ẹni Yusuf Fuji 10,000 naira. 10,000 naira. Professor Alabi 20,000 naira. àwọn àdìmọ̀wò lọ́wọ́ àdìmọ̀ ìtọ́ jẹ́. bẹ́ẹ̀ni ọjọ́ náà tánà. ọ̀tánà. àwọn ìyá wa. Alájà 3 star 10,000 naira. àwọn Alájì wa Lukman 50,000 naira. ẹ ṣeun. àwọn Alájì wa Isaac Ayétúndé Oyèwọ̀ ó ti wọlé. 20,000 naira. Alájà Oyèwọ̀ 20,000 naira. 02 27 Wema Bank ni o 27 54 9023 02 27 54 9023 Wema Bank Ẹ̀dẹ̀ Muslim Council. Wema Bank 02 bàbá Imam Adé 27 Adéríbigbé 10,000 naira ó ti wọlé. 9023 Saidi Tanfiani 50,000 naira. Ilobu ọmọ ìyáda ó ti sá lọ ní. MSSN Ẹdẹ mo ti announce yín tẹ́lẹ̀ 10,000 naira láti Ilobu ọlọ́sàn ilé ẹ̀sán rẹ o. Central branch MSSN Ẹdẹ 10,000 naira. kò ní àwọn bàjẹ́. olóńgbòmọ̀sù láti ìlú Ilobu 10,000 naira. Bamidele twins 50,000 naira. 50,000 naira. Bamidele twins. Bamidele Ojowo rọ. 50,000 naira transfer. owó kan ti ju 50 million lọ. Adé yẹn ti pọ̀ jù. Amọ̀sílò díẹ̀ o. It's too much. It's too plenty. Agbesinga international. Ìrọ̀ ẹ má pè ẹ lọ kọ́ sọ bẹ́ẹ̀ sí mọ́tò yìí. Bàbá wa DIG Deputy Inspector General of Police Adeniji ẹ fún 100 million. Bàbá wa Inspector Adeniji Deputy Inspector General of Police wọ́n ní kí a manage 50,000 naira. kò ní bàjẹ́ fún yín. Account number rẹ̀. ọmọ ìyáda. ìyá wa Alájà Aisha Rọ́jí láti ìlú Ìlọrin 20,000 naira ó ti wọlé. Uncle T. Mashallah. Uncle T 5,000 naira. 5,000 naira Uncle T. Alhaji Isaac Awotunde 50,000 wọn ó ti wọlé. Malam Usman Oyebamiji CO Divisor Ambassador Alagusi Òyìnbó wí ọmọ Tamilọ́run 20,000 naira. 20,000 naira. Ọlọ́run ní jọ́ bàjẹ́. Ààrẹ Suleiman Abiodun 5,000 naira. 5,000 naira. Adepoju Ade plenty. ọkọ̀ jù lóòótọ́. Òjòwò Abu 10,000 naira ogún àgbáyé. Abu Meridi 10,000 naira. oníyàwó kan 10,000 naira. Muftau Buseri COO master gbogbo ẹ̀ bá 5,000 naira. àwọn bọ́dọ̀ wa kan náà 1,000 ààrẹ náà ni. àwọn Alájì wa Fálọ́wọ̀ 5,000 naira. Assistant Commissioner of Police Alhaja Aderonke Bakare 10,000 naira. Ilobu National Student Union 5,000 naira. Oda Alájì wa Muhyiddin Adeleke láti OSBC. Account number 20 Reality Ìwó 20,000 naira. Wema Bank ni o. Wema Bank. àwọn Alájì wa Alwaha Baba Kodo 5,000 naira. 5,000 naira.
ọ̀yà ọmọ ìyá mi dáná ẹ bá ń wà. ẹ dákun. àwọn alájà wa hamdala. ẹ dákun ẹ jẹ́ kí malam jókòó. 20,000 naira. 20,000 naira. àwọn alájà wa fasila. mama wa àgbà 20,000 naira. alájà fasila. bello. ajia majida. ogunrin ade 20,000 naira. gbogbo wọn 20,000 naira. ẹ ti kọ́ bẹ́ẹ̀. bàbá wa oní nǹkan làjọ ṣe à ń lọ sí ọ̀dọ̀ wọn báyìí kí a farabalẹ̀ owó fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kí a farabalẹ̀ a fẹ́ gbọ́ nǹkan tí owó fẹ́ wí látọ̀nà. bàbá wa ọlájídé ọlọ́run kó jẹ́ rí bàbá wa fẹ́. alájì ọ̀pọ̀lá 10,000 naira. ìlòbù national students union. dr abdulfatah latif crescent hospital ọfà 100,000 naira ó ti wọlé online. àwọn online ló ń wọlé yẹn o. owó online ló ń wọlé yẹn o. òjò owó ló ń rọ o. adé plenty ni o. ọmọ wálé bídọ̀ àtúnà ọmọlúàbí bídọ̀ àtúnà lẹ́tì rúdàtì ilé iná. ká padà sí. ẹ̀jìnlẹ̀ adédàpọ̀ 20,000 naira. alhamdulilayi. àìsó owó ni. ṣé káwé láwà ní àbí. kí ló dé. ṣé ẹ rẹ́dì láti pé káwé láwà ní. ẹjẹ gbó kọ́lọ̀ tó. àyè gbà mí láti bí ní 10,000 naira ó ti wọlé. bẹ́ẹ̀ni láwọn ẹni tí bàbá onímọ̀lú ti wé. wọ́n ti lówó ṣùgbọ́n. kíni. orí oníkan ọmọ ya ẹrọ ọlọ́nkan 20,000 naira. ọjọ́ 50 ọlọ́sàn ilé sáré ọlọ́run ní dáyìí náà dá tí. amiru akadipu benin 10,000 naira so ti wọlé ni sínú àkáǹtì káàsì ni àwa jẹ́rìí ẹni tẹ́ ẹ bá dòwò kọ́ ẹ kọjá bẹ́ẹ̀ international man. alhamdulilah. alhamdulilah. a dúpẹ́ fún ọlọ́run. alhamdulilah. mi ò ní fẹ́ kí a gba time torí pé àwọn other awardees wọ́n sì wà nílẹ̀ kọ́lọ́n kó bá mi san wọ́n ní ẹ̀san olóore. mo observe gbogbo protocols pátá látòrí gbogbo àwọn bàbá wa Timi of Edeland, bàbá wa the Grand Chief Imam of Edeland, gbogbo àwọn bàbá mi bàbá wa Adékílékún àti gbogbo àwọn imams tí wọ́n wà ń bí bàbá wa Alikẹtùwì, bàbá wa Síwájú àdínì fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn bàbá wà ń bí Dr. Abdulateef Aniyan, bàbá wa